àwọn sàhábé iṣẹ́ ni àrífín. ẹ má ṣe dákẹ́ lórí abẹ̀sìnjẹ́ o. àwọn sàhábé iṣẹ́ ni àrífín. abẹ̀sìnjẹ́ tó lóun gbẹ̀sìn ga. àwọn sàhábé iṣẹ́ ni àrífín. kò má sáyé fún ìròrí ṣíà. àwọn sàhábé iṣẹ́ ni àrífín. ẹ̀yin àfáà wa ẹ má gbà fún wọn. àwọn sàhábé iṣẹ́ ni àrífín. الحمد لله الذي هدانا إلى دين الإسلام والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أهل السلام. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó fi wá mọ̀nà sí ojú ọ̀nà Islam. A bẹ̀ pẹ̀lú orúkọ rẹ̀ àti àwọn ìròyìn rẹ̀, a bẹ̀ pẹ̀lú agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́ mú wa kó nínú ẹ̀sìn Islam. ẹ̀sìn tí Ọlọ́run bá aláàpá wá láṣẹ ká wá ṣe, òun náà ni ẹ̀sìn tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tá ànábì mú wá fún wa. Islam yẹn náà labá lọ́wọ́ àwọn sahaba, òun náà ni gbogbo àwọn ìmáàmù wa, àwọn àfáàgbà tí wọ́n gbà látọ̀dọ̀ àwọn sàhábà wá fún wa. Islam náà kọ́lọ́mọjọ́ dàrú mọ́ wa lọ́wọ́, kọ́lọ́mọjọ́ bàjẹ́ mọ́ wa lọ́wọ́. ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn aráalé àtàwọn sàhábé àti gbogbo àwọn ẹni rere, gbogbo àpapọ̀ àwọn sàhábé pátá làwọn ṣàdúrà fún. bá a ti ń ṣàdúrà fún gbogbo àwọn aráalé ànábì sallallahu alayhi wa sallam láì yọ nìkan lẹ̀ nínú wọn. eléyìí ni wọ́n pè ní Islam. kama ní wasalatu wasalamu ala ahlihi wa asahabihi, eléyìí ni ẹ̀sìn Ọlọ́run ọba wa. àdánwò tí ó bẹ ní kọ̀ọ̀kan wa tá a fi máa ṣépè lé àwọn fámílì ànábì kọ́lọ́mọjẹ́ ní kọ̀ọ̀kan wọ́n mọ̀. àdánwò tí ó bẹ ní kọ̀ọ̀kan wa tá a fi máa ṣépè lé àwọn sàhábé kọ́lọ́mọjẹ́ ní kọ̀ọ̀kan wọ́n mọ̀. ọlá agbára Ọlọ́run ọba wa, Ọlọ́run bá kẹ́ gbogbo wọn lápapọ̀. ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin ọ̀dọ́, ẹ̀yin ìmáàmù mọ́sálásí, ẹ̀yin àlùfáà, ẹ̀yin olùdásílẹ̀ ilé ẹ̀kọ́, ẹ̀yin àgbààgbà ìmáàmù ìlú nílẹ̀ Yorùbá, ẹ̀yin akẹ́kọ̀ọ́, ẹ̀yin ọmọ ilé kéwú tí gbogbo wa tá ń gbìyànjú láti kẹ́kọ̀ọ́ mímọ̀ ẹ̀sìn Ọlọ́run ká fi rójú rere Ọlọ́run. ẹ̀já lọ lè mọ̀ pé ẹ̀sìn Ọlọ́run ọba, ẹ̀sìn Islam, òun náà ni ẹ̀sìn tí àwọn sàhábà gbà wá fún wa. èèyàn ò lè mọ̀ Islam àbí kó jẹ́ pé nípasẹ̀ àwọn sàhábà. ومن الموجة التشكيكية المنتشرة، nínú àwọn àdánwò tí wọ́n káàkiri ayé báyìí, khasatan fil ilam, especially lórí social media, òun náà ni àdánwò àwọn Shi'ah. hadhihi haqiqatu shi'ati ya muslimi biladi Yorùbá. eléyìí ni pàápàá àwọn Shi'ah, àwọn tá ń pè ní Shi'ah. ìdánilẹ́kọ̀ọ́ yìí ló fẹ́ ṣàlàyé bó ni wọ́n ṣe rí fún wa. gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá la ń pè, nítorí pé àtẹ́gùn àwọn Shi'ah ní ti ń fẹ́ sí wa nílẹ̀ Yorùbá. gbogbo ìlú tí àwọn tá a wí bá ti dé, wọ́n máa ń dá wàhálà lẹ́ńbẹ̀ ni, torí pé wọ́n fẹ́ gbé ìgbàgbọ́ tí wọ́n wọlé, wọ́n fẹ́ gba ìgbàgbọ́ Islam tí ń bẹ lọ́wọ́ wa. gbogbo àwọn tá a wá jẹ́ imam, gbogbo àwọn tá a jẹ́ olùdásílẹ̀ lékéwù, àwọn mùdírù lékéwù, ya mùdírì madarisi biladi Yorùbá, intabihu wahdharu. gbogbo àwọn tá a ní lékéwù, táwa náà tá a dá lékéwù sílẹ̀ táwọn ọmọ ń jáde lábẹ́ wa, àtàwọn tá a ń kọ́ ọmọ ní mọ́sálásí, àtàwọn tá a ní skul, ẹ̀jẹ̀ á lọ lè máa ṣàlàyé hakíkọ̀tù Ash-Shaykh. àwọn wo ni wọ́n pè láwọn Shi'ah fáwọn ọmọ wa. al-Islam
gbogbo wa kákọ́ lọ lè mọ̀ dájú wípé ẹ̀sìn islam yìí tí a ń ṣe yìí ó wà dinullah òun náà lẹ̀sìn tọ́lọ̀ ń yọ́nú sí wa tahqiquhu wal ghayatu al asma min khalqina fi hadhihi dunya gbogbo wa ní ká lọ lè mọ̀ dájú pé kárí islam yẹn ṣe òun náà ní èrè tá a jẹ èrè tó tóbi jù nínú èrè téèyàn jẹ téèyàn bá kó láyé kéèyàn kó láyé kí wọ́n lágbájá ó sì islam bá ṣe ní kò ṣe. wa huwa sababu sa'adatina fil hayati al-abadiyati al-khalidati as-sarmadiyya wọ́n ní islam yìí náà ni yóò ṣokùnfà ìgbádùn fún wa nínú sàárè tí wọ́n bá gbé wa sínú sàárè títí tá a fi dìde ìjọ al-qiyamah. islam ní ìbá ti jáde láyé sí wọn ní bẹ̀rẹ̀ pé kí ló ní kí ló dà láyé. Allah subhanahu wa ta'ala kan sọ fún Qur'an a'udhu billahi minash shaitanir rajim Ọlọ́run bá ní wala tamutunna illa wa antum muslimun Ọlọ́run bá ní ẹ sáré pé kú sínú islam tẹ́yìn bá ti wá lè kú sínú islam tẹ́yìn rí islam ṣe ó dáa fún láyé kò dáa fún láyé o ó rí jẹ kò rí jẹ o ó rí mu kò rí mu o tó bá ti kú sínú ẹ̀sìn islam òun tó ń lò ní àṣeyọrí ayé tó wáyé Ọlọ́run a bẹ̀ ọ́ nínú àánú rẹ̀ Allahumma amitna muslimin Ọlọ́run mọ́sá ìpa wá sínú islam tá nàbí mu wá ẹ máa fi èyí tá nàbí mu wá sí Ọlọ́run mọ́sá ìpa wá sínú islam tá nàbí sí kíní tá nàbí mu wá fún wa sallallahu alayhi wa sallam. wa shaitan tí Ọlọ́run bá aláà ti bínú sí tó ti lékò nínú kẹrẹ̀ yatawa'adu amama rabbihi níwájú Ọlọ́run ọba ní tí wọ́n ń lérí fún Ọlọ́run nítorí wa a'udhu billahi minash shaitanir rajim Ọlọ́run ọba ní qal Ọlọ́run ní àṣetáni sì ń sọ fún mi fabima aghwaytani fabima adlaltani oníwọ̀ Ọlọ́run ọba nígbà tó ti wá sọ òun di olórí burúkú báyìí títọ̀ òun ti bá òun ìbínú Ọlọ́run ọba tí Ọlọ́run ní kákó mọ́ ní lọ́sọ̀lẹ̀ sí Ìbílísì ní wọ́n sọ fọ́lọ́run ọba nígbà tó fẹ́ jáde kúrò ní sámà fabima aghwaytani òun mọ̀ pé òun ti sọnù àmọ́ la aq'udanna lahum siratakal mustaqim àmọ́ àwọn tí wọ́n jẹ́ ẹrú rẹ àwọn ọmọ Ànábì Adam òun máa dóde wọn lójú ọ̀nà rẹ ojú ọ̀nà Islam òun ò ní jẹ́ kán rí Islam tí wọ́n fi pàdé wọ́ lọ. la aq'udanna ó ń lérí ni ó ní bó ṣe máa rí ni ẹ òun lọ o àmọ́ òun lọ lè ba tiwọn náà jẹ́ ọlọ́mọba kọ̀wọ́ láàánú ẹni kọ̀ọ̀kan wa ọlọ́mọdé ọ̀pá ṣetán ọlọ́mọdé ọ̀ká wa o ìmọ̀ràn ṣetán kọ́ ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ wa lérí o Suratul A'raf aya 16 lọ́wọ́ ya muslimi biladi Yorùbá àwọn tá a jẹ́ mùsùlùmí ńlẹ̀ Yorùbá alìsílámù dínú yakumu ala usulin aqadiyyatin wadihatin ẹjẹ́ àlọ́ lè mọ̀ ìpè ẹ̀sìn yìí tá à ń ṣe ẹ̀sìn ìsìlámù tí à ń ṣe yìí ó dúró lérí àwọn ìpìlẹ̀ kan tó jẹ́ pé agbàgbọ́ ọ̀rẹ́ kílẹ̀ gan kò dàrú yashtariku fiha al-muslimun gbogbo àtàrà jẹ́ mùsùlùmí òdodo iná láti mọ̀ pé eléyìí ní ìpìlẹ̀ wa fundamentals àwọn nǹkan tó jẹ́ pé ó ti yé wa nínú al-Qur'an ó ti yé wa nínú hadith ẹni tó yẹ ká gbàgbọ́ nípa Ọlọ́run àmọ́ ẹni tó yẹ ká gbàgbọ́ nípa Qur'an nípa hadith àmọ́ gbogbo tó yẹ ká gbàgbọ́ nípa àwọn ètò ìjọsìn wa gbogbo ẹ̀ ló yé wa la tatagayyaru wa la tatabaddal kò kí yí padà wọn kì í yẹ̀sìn padà èyí tí wọ́n ṣe lánàá yẹn náà làwọn náà ó ṣe lẹ́nu wa hiya mawjudatun fil Qur'ani wa sunnati rasulillahi sallallahu alayhi wa sallam wal ahadith as-sahiha wọ́n ní ẹ̀sìn islamu wa a máa mú nínú al-Qur'an a sì máa mú nínú hadith anabi wa Muhammad sallallahu alayhi wa sallam èyí tó lálàáfíà torí wọ́n parọ́ àwọn ọ̀rọ̀ kan máa nẹ́bí tí ò rí bẹ́ẹ̀ àwọn afáàtì yọ gbogbo yẹn dànù wọ́n ti ṣe wàhálà wọ́n ti làágùn lérí ẹ̀ alimami Bukhari alimami Muslim àtàwọn tó tún jọ wọn. ta'abbada biha rasuluhu sallallahu alayhi wa sallam wọ́n ní islam tá a fẹ́ ṣe òun náà ní islam tá a nàbí ṣe wa Abubakar àti islam tí Abubakar ṣe wa Umar àti islam tí Umar ṣe wa Uthman àti islam tí Uthman ṣe wa Ali ibn Abi Talib
àti islam ti Ali ibn Abi Talib ridwanullahi ta'ala alayhim radiyallahu anhum ajma'in kọ́lọ́ mọ́sá bá ní kẹ́ gbogbo wọn. àwa kò kí yọ ọ̀kan lẹ́nu àwọn sàhábà aláìsàdúrà nígbà tí nǹkan mú yàn nígbà tí ti pé nǹkan ti dàrú náà rọ̀ yàn tó fi wá fa sàhábà kan ipò lọ́mọ sàdúrà fún ọwọ́ àmọ́ àwọn kan pò lọ́mọ sépèlé àwọn tá ànábì filẹ̀ fún wa ó ní alaykum bí sunnati ànábì ní sunna mi dọ́wọ́ yín o wa sunnati al-khulafai ar-rashidin al-mahdiyyin min ba'di lẹ́yìn náà sunna àwọn tí wọ́n wá jà léfà lẹ́yìn mi àwọn tí wọ́n jà léfà lẹ́yìn mi ẹni ìmọ̀nà wọn jẹ́ wọn ní jẹ́ ní sinna Abubakar ò lè sinna Umaru ò lè sinna Uthman ò lè sinna Ali ò lè sinna níta Ànábì sọ nìyẹn ọ̀dọ̀ wọn lẹ́tìn wọn Muslim sunna mi dọ́wọ́ yín ẹ̀dẹ̀ wo practical sunna mi lára àwọn sahaba. وفي أواخر عهد الخليفة عثمان إسلام طلع مبا لا فكاشي نياسكو النبي محمد صلى الله عليه وسلم إسلام ينجو النبي شيبالون نيكاشي النبي سكوابا شي وفي عهد أبي بكر الصديق ودولا عنه لازكو أبو بكر إسلام تي النبي سلونا شي هذا بيكو سوالا قد àwọn tó láwọn ò ní ṣe Islam tó láwọn fẹ́ kó ní Islam àbáwọn tó láwọn ènìyàn sàkáàtì mọ́ kí làwọn Abubakar ṣe fún ọjà mọ́ ọ̀hún náà ró mọ́ wọn lọ́hùn ó sì bá wọn jà títí tí wọ́n fi padà sínú Islam. lásìkò àfáwà Umar bin Khattab Islam tá Ànábì ń fẹ́ ká ṣe náà ni wọ́n ń ṣe Umar ló darí ìlú hakama wa adal ó dájọ́ déédéé ó dẹ̀ darí ìlú dáadáa radiyallahu ta'ala anhu. ìgbà tó di awakhir ahadi Uthmana bun Affan ìgbà tó wá di àsìkò àfáwà Uthman bun Affan àwọn náà ṣe déédéé wọ́n ṣe dọ́gbadọ́gba bàbá jẹ́jẹ́ bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ṣe dáadáa nígbà tó wá dọwọ́ gbẹ̀yìn táwọn fẹ́ ṣe kíni tí wọ́n fẹ́ jáde láyé ní ja'atil fitna ní wàhálà wá ṣẹlẹ̀ nínú ẹ̀sìn Islam wàhálà tí ò sí lásìkò Ànábì wàhálà tí ò sí lásìkò Abubakar wàhálà tí ò sí lásìkò Umar wàhálà tí ò sí nínú ọ̀pọ̀lọpọ̀ àsìkò tí Uthman bin Affan ń lò àgbà tó dọwọ́ gbẹ̀yìn tó kù díẹ̀ tí àwọn parí sẹ́ zaharatil fitna ní wàhálà bá ṣẹlẹ̀ kí ni wàhálà náà nasha'atil aqidatu ash-shi'iyyah òun náà ni àkídà àwọn Shi'ah bá dìde ó kù díẹ̀ tí àbá Uthman bin Affan tí wọ́n parí àsìkò wọn. haythu aslama Abdullahi ibn Sabai al-Yahudi arákùnrin kan nínú àwọn Yahudi nínú àwọn Júù òun lọ́mọ bá àwọn yòókù rẹ̀ ṣe ìmọ̀ràn wípé alẹ́ Islam lélẹ̀ nígbà tá Ànábì ń bẹ ní ilé ayé gbogbo ogun tá a bá Ànábì jà ààrí Islam lé ààrí pa ààrá Ànábì náà pa ààrí ìmọ̀lẹ̀ Islam náà pa lásìkò Abubakar agbìyànjú kọ̀rọ̀rùn àsìkò Umar bọ́wọ́n ṣe róhun sí Umar bin Khattabi radiyallahu ta'ala anhu gbogbo wọn kárí bọnú nígbà ó di àsìkò àfáwà Uthman bin Affan lọ́wọ́ gbẹ̀yìn wọ́n ní ìtókù nísìnyí tá a fẹ́ ṣe òun náà ni pé èmi Abdullahi bin Saba òun ni òun Abdullahi bin Saba ẹ̀yin gbọ́dọ̀ ọmọ fi ti sílẹ̀ pronoun yẹ kéèyàn gbé fún padà òun Abdullahi bin Saba lọ́ba sọ fún àwọn yòókù rẹ̀ pé ẹ jẹ́ kó wọn lọ lè gba Islam kadhiban wa zuran wa nifaqa kó wọn máa tàn wọn bí ìgbà tó jẹ́ pé ara wọn lòun náà kó wọn fi máa ráyè ba nǹkan jẹ́ nínú Islam igi Islam táwọn gbẹgbẹ lásìkò Ànábì táwọn orí tìwó àwọn gbẹ lásìkò Abubakar lásìkò Umar lásìkò Uthman yìí ẹjẹ ànàró ẹjẹ àlọ lè tigi náà wó ẹjẹ àlọ lè da Islam yẹn rú ká sì dá wàhálà alẹ sáàrin àwọn tẹ́ǹsì Islam àwọn sahaba. arákùnrin yìí Abdullahi lórúkọ ẹ̀ sábà pé èyí tí ń hàn wọ́n lé màá náà lójú Ànábì kí ló kọ́ tiẹ̀ náà Abdullahi ibn Ubay ibn Salul Abdullahi lòun náà
àmọ́ ànábì padà rẹ́yìn òun torí ó kú sànábì sallallahu alayhi wa sallam ń bẹ sáfù wájú báyìí ń sì ń da ìsìlámù rú mọ́sálásí ó sì láwọn tiẹ̀ náà tọ́jú pé tí wọ́n ti kú lọ́dọ̀ ànábì wọ́n lè jókòó síbi kan wọ́n mọ̀ ní ìtawọ́ sílẹ̀ lẹ́yìn. Abdullah bin Saba al-Yahudi wọ́n ní Yahudi ní Júù ní ọmọ Yaman ní Sọ̀nàá ìlú kan tẹ́gbẹ́ Sọ̀nàá ọmọ Yaman wọ́n ní liyahdima al-Islam ó wá sọ fáwọn yòókù rẹ̀ tán jẹ́ Júù wípé kájí kó wọn gba Islam kó wọn lọ lè fọ́ wọn kó wọn lọ lè dá nǹkan rú láàrin wọn min dakhilihi kó wọn owó Islam láti inú nígbà tó dé pé ọ̀tá ìta kọ̀kápá wọn ẹ̀jẹ̀ àlọ́ lè jà wọn lógun láti inú ọlọ́run àtọ̀tá alé àtọ̀tá òde ọlọ́mọṣà sọ́ni kankan wá mẹ́ o ọ̀tá alé ní Abdullahi ibn Saba wa ma'ahu majmu'atun mimma admaru al-kufra batina ó sì mú àwọn kan náà lẹ́yìn pé tẹ́yìn bá ti gba Islam lọ́la tó bá ti dọ̀tún la kí wọ́n náà wá gba Islam kí wọ́n náà wá gba Islam kí wọ́n náà wá gba Islam ní tirọ́ ni o àjọ máa operate papọ̀ àwọn yẹn náà àwọn náà fi kúfúrú sínú àti ọ̀tẹ̀ àti bínú Islam wa azharul Islam wọ́n wá fi Islam hàn sí àwọn sàábé àti gbogbo àwọn tó jẹ́ mùsùlùmí òdodo ẹ̀sìn mọ́gbà gbogbo ọlọ́wọ́ bá aláàtọ̀ sọ fún anáà al-Qur'an al-Karim wípé latajidanna ashaddan nasi adawatan lilladhina amanu ọlọ́wọ́ bá ní ní sáláì máa rí àwọn tí wọ́n le jù lọ́ta fún yín tó jẹ́ pé ọ̀tá wọn ló le jù fẹ́yìn olùgbàgbọ́ òdodo al-Yahuda ẹ̀rì ọlọ́wọ́ bá latajidanna al-Yahuda ọlọ́run láwọn Yahudi ni o àwọn Júù àwọn Israel walladhina ashraku àtàwọn oníṣẹ̀ṣe àwọn abọ́gibọ̀pẹ̀ ẹ̀wọ̀ orientalist lẹ́ni àwọn owó ni wọ́n ń da mùsùlùmí láàmú orientalist and idol worshippers àwọn tí wọ́n jẹ́ òyìnbó Júù tí wọ́n lọ lè kọ́ nípa ẹ̀sìn Islam tí wọ́n lè kọ́ nípa alárúbáwá tí wọ́n fi ń da Quran tàdísì rú àtàwọn oníṣẹ̀ṣe tó jẹ́ pé àwọn sọ fún wa yìí pé tilẹ̀ wa ló yẹ ká wá ṣe tá a dá wọn lóhùn àwọn méjì wá ṣe kí ni wọ́n wá tìmù papọ̀ ẹ̀rọ àwọn oníṣẹ̀ṣe ní ṣe tó gbé Kùránì lọ́wọ́ tí ó ní ẹlẹ́wọ̀ wáyà báyìí Ọlọ́run yín sọ báyìí ṣé tó yẹ kẹ́ máa ṣe lé ọ̀tọ̀ ní tọ́lọ̀ ń sọ ọ̀tọ̀ ní jọ́mọ ṣe kí ni ọ̀tọ̀ ní jọ́mọ tú ẹni tí ó bá wá wọn nípa ẹ̀sìn yóò rò pé ọ̀rọ̀ gidi ní sọ ọ̀rọ̀ tí ò tó bẹ̀ kọ́ sọ wájà àwọn àfáà tí wọ́n kéwú mọ́ kéwú. àbíyẹn bá sọ fún ọ pé fawailul lil musallin Ọlọ́run ní àyè kan bẹ nínú náà àwọn akínrun ni wọ́n wà ń bẹ tí ó sì kà yókù já alladhina an salatihim sahun Ọlọ́run láwọn tí wọ́n lọ́rùn láàmú sọ o àwọn wàá gé tẹ̀yìn ìgbẹ̀yìn yẹn wọ́n wàá gbé tiwájú wá wọ́n ní ìsìn náà ti nìkọ́ra bọ́ọ̀ bá wá kí owó ló ṣe yẹjú ẹ̀ pé ìrọ́lẹ̀ ń pa ẹ̀ka délẹ̀ àwọn jàrún pọ̀ lọ́lọ́wọ́n bá ń sọ wọ́n sì padà wà lè jáde àmọ́ ọkọ̀ wọ̀ dáná torí pé wọ́n jàrún pọ̀ àwọn tí ò wá kí ń kọjá mọ́ ọlọ́run kan mọ́sá sọ ní kọ̀ọ̀kan wá ń bẹ̀ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọlọ́run wadribuhunna ọlọ́run bá ní ẹ̀nà wọn yẹn ọmọ wa nu Kùránì lóòótọ́ àwọn obìnrin tí wọn bá gbọ́n tá ń sọ bọ̀tà anábì sàlàyé bá ṣe nà wọn anábì ní tú Kùránì fáwà anábì wadribuhunna darban ghayra mubarrihin anábì ní tẹ́ bá nà wọn ẹ̀nà wọn nínú náà tí ò ní lápá rárá nígbà tí wọ́n fi handkerchief tí wọ́n fi léyàn léjìká tí ò ní fílẹ̀ rárá ìpè ẹ̀kan gbọ́wọ́ sókè báyìí náà la fẹ́ kórí kìí ṣe lúlù kọ́ wa ta kóró bí wọ́n bá kéwú yanjú ṣé ìwọ náà ò ní fọ́ọ̀lù síbẹ̀ nígbà wọ́n bá ráyà nílò tó tí wọ́n gbé jáde fún ọ. wọ́n ti wá kọ àwọn nǹkan kúkọ yẹn ṣe ní íńtánẹ́ẹ̀tì rẹpẹtẹ àwọn Yahudi àtàwọn dání àtàwọn oníṣẹ̀ṣe lọ́lọ́wọ́n bá aláàfin sọ pé àwọn tó le jù fún yín lọ́ta òun náà ní Júù àti oníṣẹ̀ṣe Abdullahi ibn Saba yìí tá à ń sọ̀tàn rẹ̀ yìí ta ló dáṣẹ́ alẹ́ yìí kí ni nípìnlẹ̀ Yahudi yẹ́rì wàhálà ti dé Yahudi ló dá ẹ̀sìn lẹ̀ ẹ̀sìn yẹn làwọn aráàlá ní í ṣe. Abdullahi ibn Saba al-Yahudi bada bitanaquli min biladin ila biladin fi biladil muslimin. Abdullahi ibn Saba yìí ń gbà tó wá kalẹ̀ sáàrin àwọn mùsùlùmí wọ́n bẹ̀rẹ̀ sí tráfù káàkiri gbogbo àwọn ilẹ̀ Lárúbáwá tó wà lẹ́gbẹ̀ẹ́ Madina ó lọ Iraq Basra ó lọ Kufa ó lọ Sham yansuru fitnata aqidatil wasiyya wa tashayyu' máa ti lọ lè sọ fún gbogbo àwọn mùsùlùmí tó wà níbẹ̀ ó ní èmi náà ti lára yín o Islam wa yìí dá o ẹ̀sìn wa yìí dá púpọ̀ o
èmi náà Júù ní mi tẹ́lẹ̀ àmọ́ mo ti wá di kíni mo ti wá di mùsùlùmí gbogbo ìran wa àtàwẹ́ wa ẹ̀sìn wa yàtọ̀ olórí burúkú ní tí ó sì ń bẹ ní inú rẹ̀ ní wọn lọ lè bá wọn ní wọn ṣàlàyé fún wọn yìí pé ẹ mọ̀ pé Ali láàrin àwọn sàábé títí ẹ yàtọ̀ òun náà ni ọmọ ọ̀nkù ànábì ọmọ ẹ̀gbọ́n bàbá ànábì òun náà tó tún jẹ́ àna ànábì ọwájú ànábì mo fẹ́ràn rẹ̀ púpọ̀ àwọn tàwọn náà àwọn fẹ́ràn rẹ̀ báwọn ti fẹ́ràn Abubakar àti Umaru àti Uthman àwọn ní ìfẹ́ tí ẹ gbọ́dọ̀ yàtọ̀ òun tún tan mọ́ ànábì mísè rìn ká nìyẹn ọ̀daràn Abdullahi ibn Saba la'natullahi alayhi ó rìn káàkiri ni wọ́n ń fọ́n àkídà tasayọ̀ ìdáǹpé ní tasayọ̀ òun náà ni kí èèyàn ó fira rẹ̀ tì sọ́dọ̀ kan nínú àwọn sàábé pé sàábé eléyìí ti wá ni wọ́n sọ fún wọn pé Ali ń tàwa o Shi'atu Ali làwa kí ni ń sọ ọjọ́ yẹn jama ń sọ pé Shi'atu Ali ni òun tóun àwọn tòun tètè gbọ́ yé wọ́n yẹ wọ́n ní àní tá à ń sọ fún yín ni pé tààlì làwa ń ṣe torí pé wàsíyà wà nítọ́gbà lérò pẹ̀lú wàsíyà ni pé Ànábì sallallahu ti fi àsọ́lẹ̀ kalẹ̀ nínú tírà kan tí àwọn ti rí tẹ́yìn ò rí ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí tọ́jú pé Abubakar àti Umar àti Usman ló fi pamọ́ òun náà ni pé tó bá ti kú tán Ali ní kó jẹ́ àlífà tírà ẹgbẹ́ ibo tírà òun gbà ta lọ́kọ́ọ́lẹ̀ ìjọ́ta Ànábì ń sọ àwọn olówó à ń bẹ̀ nígbà tá Ànábì ń sọ níbo ni wọ́n wá fi tírà náà sí àwọn sàábé tó jẹ́ pé wọ́n ṣe wàhálà débi pé kálí ọmọ ìyá ọmọ ṣe kínní kọ́mọ sọnù wàhálà tí Abubakar ṣe ní kìláfà tòun tó owó tó ní gbogbo ẹ̀ lọ́nà síbẹ̀ wàhálà tó mọ̀rọ̀ kàtọ́ bí ṣe lérí Islam lẹ́yìn Ànábì là ń sọ yóò àtọ́ tójú ẹ o tójú rẹ yẹn Ọlọ́run kan fúnra rẹ ọkọ̀ mẹ́ndì wọn Ọlọ́run yìn wọn Ọlọ́run kí wọn wàhálà tó Usman bin Affan ṣe títí wọn fi pa lílé ọ̀rọ̀ tí ò nítumọ̀ wọn pa pẹ̀lú àbòsí Abdullahi bin Saba yìí ó ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ṣáwájú yẹn wọ́n gbé ọ̀rọ̀ yẹn pamọ́ wípé Ali ló yẹ kó jẹ àlífà wọ́n fẹ́ dọ́gbọ́n máa sọ fún àwọn ìdílé ànábì pé àwọn ló yẹ kí wọ́n jẹ àlífà kò gbọdọ̀ jẹ́ Abubakar àti Umar àti Uthman àwọn ló yẹ kó jẹ imam òun máa ti ń ṣe wọ́n mọ̀ pé tóun bá ti rú wọn nídìí wọ́n kọjú sáwọn tọ̀hún náà gbogbo padà wá fọ́jú kọ̀ wọ́n fẹ́ kọ́kọ́ yọ ìmánì kúrò lọ́kàn àwọn èèyàn alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì wọ́n fẹ́ dá wàhálà lẹ̀ láàrin àwọn mùsùlùmí lẹ́yìn ìgbà tá Ànábì lọ tán sallallahu alayhi wa sallam àwọn Júù wọ́n ya yàkuyà púpọ̀ lamẹ́ríkà lẹ́ni àwọn ni wọ́n bẹ́ndì owó Amẹ́ríkà Júù kò sílùú tí wọ́n dé wọ́n wà bí wọ́n sì mókè ńbẹ̀ wọ́n wà bí wọ́n sì jẹ olórí ńbẹ̀ olórí Amẹ́ríkà lẹ́ni gbogbo tó wá fẹ́ ṣe táwọn Júù ọba fọwọ́ sí kò lè ṣe wọ́n sì tó nǹkan wọ́n sì ń da gbogbo ayé làm. ويتهم الخليفة عثمان المعاصي أواني يرين عثمان بن عفان سيبو سيكون سجبان سيئين ويقول بأن الإمام علي رضي الله عنه صحيح إمام علي رضي الله عنه يكون هو الأحق بالخلافة ولا يكون جاء خليفة وتأثر بعض الجاهلين المسلمين بأقواله سبب كده بان ريبيت يرو أنا النبي أبورو النبي أنا النبي àbúrò ànábì ó tún jọ ànábì làwọn kọ̀ọ̀kan náà làwọn náà bá ń ṣe kínní náà bá bẹ̀rẹ̀ sí pétì ó ti wá níjọ ní Kúfà ó ti níjọ ní Basra ó ti níjọ ní Sham àwọn àjọ yẹn ó wá rán wọn pé ká máa ń sọ Mọ̀dínà dẹ̀hún Mọ̀dínà ló ti gba Islam ó ti ṣe olóhùn tó ń padà bọ̀ wá ó fẹ́ wá bẹ̀rẹ̀ operation rẹ̀ àwọn tọ̀hún náà ti kalẹ̀ wọ́n ti gbalé sí Madina wọ́n ń retí ọ̀gá wọn ti ń ṣe kínní ọ̀gá wọn ti ń bọ̀ ọlọ́run mọ́sà sọ wa níbi ọ̀tá tá a mà tí tá a mà ọlọ́ agbára ọlọ́run ọba yọ mọ ṣáájú rẹ onímọ̀ pé ọ̀tá rẹ àwọn tí wọ́n gbà
tí wọ́n gbà fún táwọn mọ̀ pé yín tó fẹ́ ṣe ní àwọn náà ò ní gbà. Ash-Shi'atu ẹ̀yin bàbá wa yín yá wa a máa gbọ́ tó máa ní Shi'Ah àwọn ìjọ sẹ́kísàkì tó wà ń Zaria tẹ́ wọ́n fọwọ́ gbáyà báyìí yẹn ya Hussein assalamu alayka ya Hussein ẹ máa rí wọn àwọn ni wọ́n pè ní Shi'ah àwọn Shi'ah Nàìjíríà nìyẹn àní ti Ghana àní ti Burkina Faso àwọn Shi'ah Lebanon wọ́n wà àwọn Shi'ah Iraq wọ́n wà àwọn Shi'ah ń bẹ ní Bahrain àwọn Shi'ah ń bẹ ní Saudi Arabia ní Ahsa àmọ́ wò tó nǹkan bẹ́ẹ̀ ipa ìjọba ṣe kínní ọkà wọn síbẹ̀ kò sí ibi táwọn Shi'ah ò sí àmọ́ wọn ò tó nǹkan àwọn Shi'ah ń bẹ lẹ́kọ̀ọ́ àmọ́ wọn pamọ́ síbẹ̀ tọ́lá wa mùsùlùmí táwa lẹ́kọ̀ọ́ èyí tí wọ́n ń gbé bọ̀ yẹn ànígbà kẹ́nìkan wa sọ fáwọn pé Abubakar ọ̀gá tiwa àfa wa gbogbo àwọn àfa wa pátá àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin àwọn Abubakar làfa wọn Umaru làfa wọn àwọn Uthman làfa wọn Ali làfa wọn kátó wá pa àwọn àfa tí wọ́n ṣe kíni wọ́n tún wá kọ́ wa téèyàn bá fẹ́ máa sọ àfa rẹ̀ kalẹ̀ ṣé òní gbéná ojú ẹ̀ ipe àfa wa gangan tá à ń tẹ̀lé ìgan àwọn àfa tiẹ̀ lẹ́ ń bù yẹn àwọn àfa bàbá rẹ̀ lẹ́sẹ̀ kíni iná lẹ́ ń bù yẹn àwọn àfa tó kọ́ ya rẹ̀ lẹ́ ń bù yẹn àwọn tó gbé Islam wá nìyẹn àwọn ni wọ́n sì wàhálà káàkiri gbogbo Áfíríkà tí Islam fi dọ́dọ̀ wá ń bí as-sahabatul kiram radiyallahu ta'ala anhum ajma'in ọlọ́mọsá bá kẹ́ gbogbo wọn. Ash-Shi'ah yìí tí wọ́n pè ní Shi'ah lọ́gẹ̀ta nínú èdè wọ́n al-atba' òun náà ni àwọn tí wọ́n ń tẹ̀lé ẹnìkan al-ansar al-muwalun tọ́mọ́ ní ẹ̀yin Shi'ah mi dá o nínú èdè ni o ọlọ́run já wo ní Shi'ah aládùúgbò wa mi o nínú èdè linguistic tí wọ́n máa ń sọ̀rọ̀ èdè ìtumọ̀ nínú èdè wọ́n máa ń lo Shi'ah fún àwọn olùrànlọ́wọ́ àwọn ẹni tí èèyàn máa ń rí tí èèyàn bá níṣòro àwọn tí wọ́n jọ̀rẹ́ fún yàn tọ́ni ẹnìkan bá ní Shi'ah Ali lòun á sọ fún rọ́ ó ní Shi'ah sàhábà ni ọ́ àwọn sàhábà gbogbo wọn tó bá ti mú Ali nìkan ní tó ń sọ yẹn ti nítumọ̀ tẹ́lẹ̀ bá ní olùtẹ̀lé Ali lòun àwọn abẹ́rẹ́ kan Abubakar ńkọ́ yẹ́wà ní bóun ti fẹ́ sọ lòun sọ òun á ní rọ nǹkan kan bẹ tó fẹ́ ṣe kínní tó fẹ́ ṣe nínú èdè orí èdè káwa ń bára wa sọ ń bí àṣọ lóga ọ̀rọ̀ lóga ká ń fà lọ́wọ́ ńlẹ̀ Yorùbá lọ́wọ́ báyìí kábàlọ́ lè mú àyà èdè wa ni wọ́n ti ń lo èdè ìpè nǹkan báyìí àwọn máa ń pè ní àwọn tí wọ́n ń tẹ̀lé wa wọ́n máa ń pè Shi'ah lẹ́ni tí ń tẹ̀lé yẹn àmọ́ Shi'ah yìí tí ó délẹ̀ báyìí kì í ṣe pé èdè la fẹ́ lò kí ni túmọ̀ Shi'ah yẹn gangan lọ́dọ̀ àwọn tí wọ́n ń lò ó àti lọ́dọ̀ àwọn tí wọ́n ń fẹ́ra wọn tì sí tàṣáyò tí wọ́n ń pẹ́ra wọn Shi'ah kí làwọn àdìọ́kàn wọn jẹ́ mùsùlùmí ni wọ́n àbí wọn kì í ṣe muslim. Ash-Shi'atu istilahan umul ladhina walaw wọ́n ní àwọn dáńpẹ́ ní Shi'ah àwọn náà làwọn tó jẹ́ pé wọ́n làwọn tẹ̀lé Aliya ibn Abi Talib radiyallahu anhu ọlọ́run bá yọ́nú sí àfàwà alimamu Ali ẹni radiyallahu anhu àwọn ọba alìjà ti wà èrí ti wá pé tábà ti dákọ̀ Ali bẹ́ẹ̀ ni alimamu Ali radiyallahu ta'ala anhu àfàwà wọ́n ní àwọn làwọn ń tẹ̀lé Ali nìkan ṣoṣo wà àtàbàrúhu wà al-ahaqqu bil imama àwọn táwọn yìí wọ́n ní àwọn sì gbà pé Ali yẹn ló yẹ kó jẹ́ àlífà lẹ́yìn Abubakar min naslihi gbogbo àwọn àlífà tí wọ́n máa wá nínú Islam nínú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ lọ́gbọ́dọ̀ jẹ́ mina wuladi Fatimata binti Muhammadin radiyallahu ta'ala anha ẹ̀bá rọ̀díyàwó yàwá Fatima radiyallahu ta'ala anha wọ́n ní ó sì gbọ́dọ̀ jẹ́ pé ẹ̀rí ọ̀tá ni wọ́n fa wọ́n ń ṣe bí ọ̀rẹ́ wọ́n fẹ́ wó Islam tí ànábì gbé kalẹ̀ fáwọn ará ilé ẹ̀ gbé ká máa ṣe wọ́n wá gba ọ̀dọ̀ àwọn ará ilé rẹ̀ wọlé láti bà Islam ànábì jẹ́ wọ́n ní Ali làwọn support wọ́n sì mọ bí wọ́n lọ àwọn ọmọ Ali ló gbọ́dọ̀ máa jẹ́ àlífà tí Ali bá ti kó mbẹ́ Hasan lọ́kàn lẹ́yìn Hasan Hussein tí Hussein bá ti kó ọkàn Ali ibn Hussein àtàwọn yòókù wọn tí wọ́n ṣe kíni tí wọ́n kọ àwọn 12 ni wọ́n náà fi máa ń pè wọ́n ní Ash-Shi'atu al-Imamiyya àwọn Shi'ah tó jẹ́ pé wọ́n gbàgbọ́ nínú àwọn àlífà 12
àwọn àlífà méjìlá yìí náà ni wọ́n jẹ́ imam ni wọ́n máa jẹ́ àlífà lẹ́yìn ìgbà tá ànábì bá lọ tán wọ́n máa ṣe kí ni wọ́n là ànábì ti tó kalẹ̀ bẹ́ẹ̀ nípa àwọn Abubakar ló fi àdísì yẹn pamọ́ ànábì náà bá ṣàlàyé tí ó jẹ́ àlífà ẹlẹ́ẹ̀kejìlá sóhun máa tọ́ pamọ́ ni sáà ànábì mẹ́ni tọ́kọ̀ kú nu wọn débò tó fi máa tó pé tí lágbádá bá ti kú lágbádá ló ṣe kí ni òun náà lọ́kàn ọ̀tá tí ń ṣe bí ọ̀rẹ́ ẹni Abdullahi bin Saba àtàwọn yòókù ẹ̀ ọlọ́mọdé àṣàgbákò bí ẹni tí ọ̀rẹ́ tí ọ̀tá àyàn wá tó wá gbé méjèlé lọ́wọ́ tó wá ní agbóyídà èèyàn mẹ́rin ní tí ń ṣe òun ló ṣe àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ń bẹ láyé sìn tẹ́ bá mọ̀ pé tí ń bẹ lọ́wọ́ ẹ̀ níṣẹ́ ẹ̀jọ̀ fún mu tọ́ba ilé fún mi kí ni ó ṣe sí ìjàmọ́ ó pàdánù ni ẹ̀ níta Abdullahi bin Saba wá sínú Islam ni ẹ̀ ó fẹ́ pa Islam ó wá gbé aṣọ rẹ̀ wọ̀ wípé àwọn ará alẹ́ ànábì làwọn ń jà fún nígbà tá Abubakar kì í jẹ àlífà kí náà alẹ́ wò ń gbà yẹn tí ó gbà kàn yẹn tó bá dé pé wàsíyà bá ń bẹ lọ́wọ́ rẹ̀ ni alẹ́ ọwọ́ náà àwọn tó dìgbò fún àlífà pé Abubakar Siddiq ìwọ náà lànàbì máa ń mú lẹ́yìn ìwọ náà lànàbì máa ń tẹ̀síwájú tá a bá ń kírun ìwọ náà ní kọ́ lẹ́tọ̀ọ́ sí àtàwọn sábà tó kù nígbà ó dàsìkò Umar Abubakar ní Umar ní kẹ́yìn o mo rí i pé ó tún lè máa bá sẹ́yìn lọ wọ́n dẹ̀ fọwọ́ sí wọ́n yan Uthman náà ni Ali náà wà ní àwọn tí wọ́n yan àwọn táwí àwọn Shi'ah yìí al-Ithna Ashariya yìí àwọn ni wọ́n pè ní Rafida ó kọ́ mi tó nìyẹn kí ni dáhùn wọn Rafida wọ́n rafada imamata Abubakar wa Umar wa Uthman wọ́n rafada ni pé wọ́n kọ́ wọ́n dá padà pé àwọn ò fẹ́ Abubakar àwọn ò fẹ́ Umar àwọn ò fẹ́ Uthman nínú Islam lẹ́yìn gbàtà Ànábì lọ tán ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ìròrí Shi'ah ó ti wá wọ Èkó ó ti di Agége ìròrí Shi'ah ó ti wọ́ bó ó ti wọ Èkó ó ti wá débó ó ti wọ Agége sẹ́wọ̀n pé àwọn gọ́fúnà Zaria kọ́ ṣẹ́kíṣẹ́kí wọ́n ti paná Shi'ah níbẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ lókù tí wọ́n ń dá ṣe nínú ilé wọ́n wá wò pé ibo ló tún kù táwọn fẹ́ lọ wọ́n wá rí i pé tó kù ni pé àwọn fẹ́ wọlé Yorùbá ibo làwọn fẹ́ lọ́lẹ̀ Yorùbá wọn lé Agége làwọn ń bọ̀ wàláhi narfodokum àwọn máa sọ fún yín pé project tẹ gbé wá yẹn kò síbi tẹ fẹ́ gbé ká kò síbi tẹ fẹ́ gbé ká nílẹ̀ Yorùbá kò sáyé Ìlọrin kò sáyé Ìbàdàn kò sáyé lọ́ṣogbo kò sáyé lábẹ́kúta kò sáyé lẹ́kọ̀ọ́ kò sáyé láǹbẹ́ńbí gan kò sáyé ní Agége ẹ̀sìn burúkú yẹ káwa fẹ́ ṣe ẹ̀sìn tá à ń ṣe bọ̀ oyè tí gbogbo àná ti mà tá à ń mú nínú Kùránì àtàdí ṣe la fẹ́ ṣe kí ni la fẹ́ ṣe ẹ̀sìn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa ta wí náà à sì ń já kí ni Sufi àgbà lọ́wọ́ wọn náà pé dákun ẹ má tún fi lé ìkún mọ́ kẹlẹ́ wà lìjánná èwo tí ni Yasir Ibrahim wa gé sí ni èyí là ń fà tẹ́lẹ̀ wọ́n tún wá gbé oyè àdánwò ládé ẹ má sọ oògùn mọ́ èyí là ń yanjú látijọ́ yìí àbí àti ìyanjú ti Abrahamu tó fi afusọ̀s oògùn owó ebi jálàbí ni jálàbí lóògùn owó ọ̀rọ̀ jálàbí ń bẹ nílẹ̀ tá à ń fáìtì lọ́wọ́ àti ìparí yẹn àwọn RMQK àwọn náà tún dé wọ́n tún sọ̀kalẹ̀ ilẹ̀ Yorùbá yìí náà ni èyí náà ń bẹ nílẹ̀ tá à ń yanjú lọ́wọ́ ẹ̀dá àwọn àgbákò oríṣiríṣi jàmá kọ́ ló mọ̀jà dáná ayé tá a wá tá a ní wá kan mi mọ́ tọ́ba ti wá ọ̀kan náà lọ́wọ́ òní wá mi mọ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa muktasaru aqaidi shi'ati al-imamiyya al-muwathaqa àwọn àdìọ́kàn àwọn Shi'ah yẹn kàn ká mélòó kan fún yín eléyìí ni wọ́n máa jẹ́ part 1 lecture mi lérí Shi'ah lecture mẹ́rin ni mo fẹ́ ṣe pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́wọ́n ọba ọ̀kan ńlá mbẹ́ ọ̀kan ní atan ọ̀tà ọ̀kan ní èbúté mẹ́ta ọ̀kan ní Ìlọrin nítorí pé ìjókòó kan kò lè gbà yín láti sọ̀rọ̀ Shi'ah a máa wá sọ a sì máa sọ tíra wọn àwọn náà ní tíra lẹ́yìn ìgbà tí Abdullahi bin Saba yìí tó jẹ́ àlífà àwọn olórí bú
wọ́n wá bẹ̀rẹ̀ sí kó àwọn yẹn wá wọnú ẹ̀sìn wọn yẹn látàwọn ìlú láti Faris láti àwọn ìlú mìíràn wọ́n sàn wọ́ bẹ̀ wọ́n wá ń da tírà kọ oyé lọ́wọ́ ara wọn wọ́n wá ń kọ́ tí wọ́n rí wọ́n gbé àwọn àdìsí oríṣiríṣi sílẹ̀ àdìsí tí ò nírú tí ò lérí tí ò nírú wọ́n ní tírà tiwọn tó jẹ́ àdìsí wọn wọ́n ní kùránì títí wọn táyà tí kùránì wà nínú àwọn àkídà wọn taharifu alukur'an wọ́n yí kùránì padà àfa àwọn kan bẹ tán pé ní alukulini ó ṣe tírà kan wọ́n pè ní alikafi ẹni kí ṣíṣe àtọ́ bá wà ládùúgbò yìí kó gbé tírà yẹn jáde ẹ̀yin tẹ́ wá gbọ́ lárúbáwá ẹ̀ mọ̀ ká wọ́n ní gbé fún yín torí wọ́n mọ̀ pé táwọn bá ti gbé fún yín lókùnrin àti ẹ̀ bá gbàgbọ́ ní kùránì yẹn tó wà lọ́wọ́ yín àwọn ò ní rí yín mú torí pé wọ́n yí apá tó wà ní alukur'ani karim wọ́n ní alimami Ja'far Sadiq afa dáadáa lòun o iná àwọn ọmọ maali ni o wọ́n hun ọ̀rọ̀ wọn forúkọ wọn sí wọ́n lọ sọ pé wa inna indana la mashafu Fatima àwa ní Quran ti Fatima lọ́la anabi ló dídí gbé yẹn fún a'udhu billahi minash shaitani rajim àwọn afáàkà wọ́n ní la mashafu Fatima wọ́n ní nígbà wọn kọ̀kọ́ tán wọ́n wá sọ ní Quran kíni Quran Fatima radiyallahu anha wa qila lahu wa ma mashafu Fatima wọ́n á bèèrè lọ́wọ́ àfa wọn pé alukurani wo tún ti Fatima qala mashafun fihi mithlu qur'anikum hadha thalatha marrati ó ní Qur'ani yẹn ó ló ṣe déédéé Qur'ani ti yín tẹ́ gbé lọ́wọ́ yẹn ìlọ́nà mẹ́ta wallahi ma fihi harfun wahidun min qur'anikum wọ́n ní ẹ̀ ní rí àràfi kan tó jọ àràfi ti yín nínú ẹ̀ ó di Qur'ani mi lọ́tọ̀ ni ó wá ṣe déédéé Qur'ani tiwa mẹ́ta ó wà lọ́wọ́ àwọn ilà wọn fi ń sẹ̀sìn àwọn olókọ̀ yẹn lẹ̀ fún gbogbo àwọn sàábẹ̀ wà mọ̀ sí ẹ wo wàhálà tí wọ́n dálẹ̀ jẹ́mọ̀ nínú àwọn àkídà wọn òun náà ni imamatu Ali fil Qur'an wọ́n ní ọlọ́run dìídì sọ pé Ali ní kó jẹ́ àlífà lẹ́yìn ìgbà tí ànábì lọ tán ipe àwọn sàábẹ̀ ni wọ́n yí Qur'an padà ọlọ́run bá ń sọ ní àyàkà ó ní waja'alna lil muttaqina imama ọlọ́run ọba ní àwọn ẹni rẹ̀ wọ́n máa sọ pé wọ́n ọlọ́run ọba ò wọ́n ṣàfiwá sí aṣíwájú fáwọn olùbẹ̀rù ọlọ́run kájí aṣíwájú fáwọn olùbẹ̀rù ọlọ́run ìtumọ̀ ẹni pé káwa náà wà nínú àwọn olùbẹ̀rù ọlọ́run wọ́n ní àwọn sàbẹ̀ ni wọ́n yí àyà yẹn padà wọ́n ní tọ́wọ́ àmbẹ̀ ni pé waj'al lana minal muttaqina imama waj'al lana wá fún wa nínú àwọn olùgbàgbọ́ òdodo ìmáàmù tí wọ́n máa darí wa lẹ́yìn ànábì wọ́n ní ìmáàmù yẹn ní Ali ìwọ́n tó bá wá kí ó bò ló fẹ́ ṣe rẹ báyìí ìwọ́n bàbá sọ bàbá wí bàbá lòun ń tẹ̀lé gèdè koran tí bàbá bá sọ lé ní pé koran ní ta gbé lọ́wọ́ yìí kò kí sọ̀rọ̀ ọlọ́run ó sì tán yóò ní tí wọ́n sọ yín lọ́rọ̀ ó sì kú rẹ báwọn. ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bọ́dà súnà ẹ má bu ẹnì kankan lé ní íńtánẹ́ẹ̀tì o ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí kọjá ọ̀rọ̀ ibò àdúrà ní kẹ́ ẹ má ṣe kíní àdúrà ní kẹ́ ẹ má fẹ́ràn wọn lọ́wọ́ o àwọn yẹn ti gbọ́ góò wọn gbọ́ kọ́ọ̀mù mọ́ o nílẹ̀ Yorùbá atẹ́gùn tàṣáyé wọn ti fẹ́ sáwọn èèyàn táwọn táàfà fi ń nàró wípé ànígbà tí Ànábì kú Abubakar àti Umaru àti Uthman oyè ni wọ́n ń jà sí wọ́n pa òkú Ànábì tì kí n lọ fẹ́ ká múnú tó ń sọ yẹn yìí tó ń sọ yẹn sìn ọ̀ ń bà wọn ló kọjẹ́ ni yìí tó ń sọ yẹn èébú ni fún wọn ó sì ló bú sábà yìí tó ń sọ yẹn ọ̀ ń dẹ̀sìn rú ni torí pé àwọn tí wọ́n gbẹ̀sìn lọ́wọ́ tí wọ́n gbẹ̀sìn fún wa tí wọ́n bá ti bàjẹ́ ẹ̀sìn tí wọ́n gbé wá náà ti ṣe kínní ó ti bàjẹ́ mọ́ wa lọ́wọ́ òun yóò yọ pé Ànábì ò fáwọn èèyàn rélẹ̀ nítorí sọ ni ẹ wa sunnatul khulafa'ir rashidin al-mahdiyyin min ba'di Ànábì tó ní ká máa rin ojú ọ̀nà wọn òfin yìí wáyé pé Ànábì ọmọ tí ó ṣẹlẹ̀ Ànábì ń parọ́ ni kò rí bẹ́ẹ̀ Ọlọ́run ròyìn wọn nínú al-Qur'an ìgbé èèyàn rẹ ni wọ́n ìtumọ̀ ni pé al-Qur'ani òun yìn wọ́n ìwọ́n ń ṣe kí ni ìwọ́n ń bú wọn tó kí ni a fẹ́ gbà nù yẹ pé ìbá jẹ́ pé àgbà kò sàn
kọ́lọ́mọdé ojú wọ́n bàjẹ́ o ẹ̀yin wa náà kọ́lọ́mọdé ó ṣe kíni kọ́lọ́mọdé ó bàjẹ́. àwọn kan wọ́n bá tiwọn débi pé Ali òun gangan ni wọ́n ní kí gbé Kùránì fún ọlọ́wà pé wọn àtànábì jọra wọn náà fi ṣe mistake náà fi gbé fànábì ọmọ 25 pẹ̀lú bàbá 40 wọ́n lè jọra wọn díẹ̀ lóòótọ́ àmọ́ ṣé wọ́n wá jọra wọn débi pé èèyàn ní dá bàbá 40 mà yàtọ̀ sí ọmọ 25. àwọn kan tó gbóná nínú àwọn Shi'ah yẹn àwọn máa sọ pé khana al-amin khana al-amin khana al-amin wọ́n ní aminu jàmbá aminu jàmbá aminu jàmbá tanagbele amin Jibril ìdí wọn fi ń sẹ̀sìn nìyẹn o ẹni tí ń sọ yìí ṣé mùsùlùmí ni ibi tẹ́ ti fura yìí pé àwọn pípì wọn kì í ṣe mùsùlùmí wọ́n fẹ́ dá wàhálà alẹ́ sínú Islam kán dẹ̀ yọra kán ba nǹkan jẹ́ fáwọn èèyàn tán kán wá yọra àwọn tí wọ́n nígbàgbọ́ eléyìí kí ni wọ́n ń sọ fún ànábì ń jẹ́ yẹn yìí pé ànábì kò ní mẹ́sẹ̀gì Islam Ali ló ṣe kí ni Ali ló ní táwọn kan tó gbóná jù báyìí lọ àwọn yẹn ní ta'aliwu Ali bùnà Abi Talib radiyallahu anhu wọ́n ní Ali gangan lọ́lọ́hun nígbà tí Ali gbọ́ Ali ní tí n bá tún gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu yín wọ́n ní bàbá ẹ̀yin lọ́lọ́hun tiwa wọ́n ní Ali ní màá dáná fún yín ẹni bá pè mí lọ́lọ́hun màá sì jóná àwọn kan sá lọ àwọn kan sá lọ àwọn kan dúró ọ̀yẹ́ ọlọ́mọdé aṣọ àgbà kó jama ìbílísì ni ìfẹ́ síwọ́n náà gbọ́n táwọn èèyàn ń sọ nípa Abubakar àti Umaru láàrin bí oṣù kan sísìn síwọ́n náà gbọ́n tí wọ́n ń sọ nílẹ̀ Yorùbá nígbà àwọn tí bẹ̀rẹ̀ sí bú Abubakar àti Umar làwọn náà bẹ̀rẹ̀ sí bú ọ̀kan yanu ó ní àwọn sàábì àwọn ni wọ́n pa ànábì wọ́n láwọn ni wọ́n fún ànábì ní poison jẹ ṣebí wọ́n lọ nìyẹn ọmọ Yorùbá wọ́n ní Aisha pẹ̀lú àwọn sàábà kan àwọn ni wọ́n fún ànábì lóògùn nígbà ànábì fẹ́ kú oògùn kan bẹ tó dé pé wọ́n máa ń kan síyàn lẹ́nu ni lẹ́dàdì náà àwọn sàábà ní àwọn fi sá ànábì lẹ́nu àwọn rò pé tí ń ṣe ànábì sallallahu alaihi wasallam oògùn yẹn ló máa kí ọ̀rẹ́ ànábì lóun ọ̀fẹ́ ànábì ní òun ọ̀fẹ́ àwọn wò pé ẹni tí ń bẹ nínú ààrẹ tàbá kan sí lẹ́nu pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ara rẹ̀ ọ̀yà nígbà ní oògùn tí wọ́n fún un pé poison ẹ̀gbọ́n nígbà bí aláàrẹ̀ ilé lẹ́fún lóògùn kó ní ọmọ ọ̀fẹ́ yẹn ọmọ ọ̀fẹ́ àwọn òpin aláàrẹ̀ ẹni tọ́rẹ̀ oyé àmọ́ dáhùn lójú pé wọ́n máa lọ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ọba àlá àdìsí táwọn wíwọ́n bẹnu Buhari o ṣé Ìmáàmù Buhari òní ó gba àdìsí pé wọ́n fún ànábì ní poison jẹ tọ́lẹ́ pé bẹ̀rẹ̀ láti mú tẹ́lẹ̀ ẹ̀sìn wa ní òfin wa máa sọ fún wa yí pé àwọn sàhábà lọ́pàá ànábì sàlá gbogbo tẹ́ ń sọ jáde lẹ́nu yìí ẹ̀ ń sọ̀pọ̀tì àwọn oníṣẹ̀ṣe ni kán lè ráyè tẹnubọ̀ Islam kán lè ráyè wí tí wọ́n fẹ́ wí wọ́n ti ń parọ́ mọ́ wa tẹ́lẹ̀ wọ́n ti máa ń gbọ́ lẹ́nu ẹ̀yin mùsùlùmí ibi wọn lẹ́yìn lẹ́ ń para yín ẹbẹ́ lẹ́yìn ṣe Boko Haram ibi tọ́lọ̀ ń lọ nìyẹn ọlọ́dẹ ti sọ nípìnlẹ̀ pé Yahudi àtẹlẹ́bọ kí ni wọ́n padà ṣe fún yín àwọn ni wọ́n jẹ́ kí ni fún yín ọ̀tá tó le jù sáwọn Yahudi àti àwọn ẹlẹ́bọ sì wọ́n ti wá dọ̀tá báyìí wọ́n máa yí àyà Quran wọ́n máa yí nínú ẹgbàá wa kan wọ́n ní Ali ipe àwọn tó dúró yẹn wọ́n padà jó wọn ná pé èmi lẹ́ẹ̀mọ̀ ń pè ní Ọlọ́run àwọn tó lọ yẹn náà àwọn náà wá dé padà wọ́n ní la yu'adhibu bin-nari illa rabbun nari kò sẹ́ni tí finá jó yẹn lẹ́yìn Ọlọ́run ibo tí finá jó wọn sì ibà sọ pé Ọlọ́run ni làwọn náà bá ń bọ́ sínú náà ipe àwọn lọ́ọ́ lè pàdé Ali nínú àjẹ́nà akida wọ́n lágbára o akida ìtẹ̀yìn bá dé sọ́kàn àwọn táwọn sọ fún láti jẹ́ ìpè ẹ̀ má pè ṣé wù mọ́ ṣé wọ́n gbọ́ àfàwọn kọ̀ọ̀kan wọ́n ti wọ́n gbàgbọ́ nìyẹn ìtẹ́lómi ọba kú nìyẹn àbíta ni Ọlọ́run bá lé bá kọ́lọ́ mọ́sá bá sànú wọn kọ́lọ́ sànú àwa náà ọ̀gá náà wọ́n Shi'ah ó ní Ali Rabbuna kò sí ẹ̀tún wọ́ dáadáa ó ní Ali Rabbana yawmal qiyamah
rabbuna la yagobi khabar mubtada ó ní ali rabbana yawmal qiyamah ó ní ali rabbuna yawmal qiyamah ó ní ali ó ní ogangan ni Ọlọ́run ọba ọjọ́ al-qiyamah. وأنا أريد أن أنوه على فد شيء. علي بن أبي طالب إن لم يكن قبره في النجف فهو قبره في نفوسنا. وعلي بن أبي طالب ربنا يوم القيامة. علي بن أبي طالب ربنا يوم القيامة. وأكد علي بن أبي طالب عليه السلام ربنا يوم القيامة. تبع الفيري Ọlọ́run ọba Ali ní ọjọ́ jùsìn wujuhun yawma idhin nadira ila rabbiha nadira níjọ́ tá a rí Ọlọ́run ọba tá Al-Qur'ani sọ ó ní Ali ní ọjọ́ jíjọ́ ẹ̀ ìgbàgbọ́ tó fẹ́ gbé wá sílẹ̀ Yorùbá ní ẹ̀jẹ̀ wọn ká sọ Ali dọ́lọ́hùn yukafiruna sahaba nínú àwọn àdìọ́ kan òun náà ni pé wọ́n á máa pe àwọn sàhábé ní kèfèrí kí ni wọ́n ṣe tán fi di kèfèrí wọ́n ní wọ́n gbéjọba fún Ali nínú làákàyè tó gbé gan tí wọ́n bá gbéjọba fún yàn kápẹ́ wá ṣe rí bẹ́ẹ̀ lóòótọ́ ṣé kèfèrí wọ́n máa ń pè yàn bẹ́lẹ́ṣẹ̀ àwọn tọ̀hún ni tó jẹ́ káwọn àwọn kan nù wọ́n ni tó jẹ́ àwọn pa àwọn sàhábé ń kèfèrí ni pé wọ́n jàǹbá mẹ́sẹ̀gì ànábì kọ àkọọ́lẹ̀ fún akọ́wọ́n yin Ali ní àlefa àwọn ọ̀dẹ̀ fi jíṣẹ́ ẹni bá sì fi àdéhùn ànábì àti ọ̀rọ̀ ànábì pamọ́ kèfèrí ni abúlábùnú sábà ìlọ́dà gbogbo ẹlẹ̀ Ali bá wọn jà débi tó lágbẹ̀rẹ̀ o àmọ́ àwọn tí wọ́n gbọ́ àwọn tí ò gbọ́ wọn bá ti wọn lọ wọ́n ní Abubakar káfíìrì ní fídíò rẹ̀ wà o tí wọ́n náà gbọ́ ìwọ́n tó fẹ́ tẹ̀lé Shi'atu Ali ìwọ́n náà gbọ́ fúnra rẹ̀ wọ́n gbọ́ kéwú táwọn Shi'ah tí wọ́n fi ń pe àwọn Abubakar Uthman Umaru ní kèfèrí àwọn àkọ́kọ́ olùgbàgbọ́ òdodo Ọlọ́run bá ní laqad radiyallahu anil mu'minin Ọlọ́run bá ní mo ti yọ́nú sí àwọn mùmíní idh yubayi'unaka tahta ash-shajara gbogbo àwọn mùmíní tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ lábẹ́ igi nígbà Ànábì lọ sí Maka wọ́n fẹ́ lọ lè ṣe umra Ànábì wa sọ fún wọn pé à ń bọ̀ o ẹnìkan wa mú information rọ wáyé pé wọ́n ti pa Usman Ànábì ni wọ́n pa Usman Ànábì ni ọ̀ya gbogbo yín ọ̀ya ẹ máa gbọ́wọ́ lọ́wọ́ mi ẹ máa ṣe bẹ́ẹ̀ kálíkù wa ń gbọ́wọ́ lé ipe àní padà lójú ogun yìí a máa bọ̀m̀báàdì wọn kálíkù wa ń gbọ́wọ́ lé ìmọ̀ wa gbọ́wọ́ lé tán Ànábì wa fi ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀kejì Ànábì ni ọwọ́ Uthman kan tí wọ́n bẹ̀ ń bí ní tàn sí yín lòun náà ṣe kíní lòun náà ṣe Ànábì kọ́mẹ́ndì Uthman bin Affan Ọlọ́run bá ní laqad radiyallahu anil mu'minin Ọlọ́run ní àwọn olùgbàgbọ́ òdodo yẹn èmi Ọlọ́run ti yọ ní sí gbogbo àwọn yẹn o àwọn wo ni mùmínì yẹn àwọn sàbẹ̀ idh yubayi'unaka tahta ash-shajara nígbà tí wọ́n ṣe bẹ́yà fún lábẹ́ igi Ọlọ́run bá tọ́sàn yẹn kọ̀mọ̀kọ́ àwọn sàbẹ̀ padà di kèfèrí bí wọ́n ṣe sọ Suratul Fatiha àyà 18 ìtumọ̀ ẹni pé Kùránì títí wà yìí wọn gbàgbọ́ ẹni tí ó bá sì gba Kùránì wà yìí gbọ́ kí láàpẹ̀ jàmá káfìrì kèfèrí láàpẹ̀ wọ́n àwọn tọ́lọ́ ń pè ní mùmínì àwọn pè ní kèfèrí àwọn tọ́lọ́ ń pè lọ́mọ àlùjánnà wa'adda lahum jannatin tajri tahta al-anhar Ọlọ́run bá ní mo ti sàdéhùn fáwọn sàábé was-sabiquna al-awwalun àyà yìí ní ń bọ̀ Ọlọ́run láwọn minal muhajirina wal ansar gbogbo àwọn tí wọ́n ṣáwájú yín wọ́n ṣẹ́gbẹ́ bàbá yín àti ìyá yín wọ́n ṣẹ́gbẹ́ àwọn mọ́ Malik Shafi kátó wá pàfà rẹ̀ as-sabiqun Ọlọ́run láwọn eléyìí ti gba wájú yín wọ́n gba wájú àwọn tabi'un wọ́n gba wájú àwọn tabi'in wọ́n gba wájú àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin wájú ni wọ́n wà kótó wá kan àfáà tiyín àti bàbá tiyín àti bàbá tèmi Ọlọ́run bá ní minal muhajiri nínú àwọn tó ṣe hijira àwọn wọn ni wọ́n ṣe hijira pẹ̀lú Ànábì Abubakar Umar Uthman wal ansar àtàwọn tó gba àwọn lálejò ní Madina radiyallahu anhum wa radu ani Ọlọ́run ni mo ti yọ́nú sí wọn àwọn náà ti yọ́nú sí tí mo ṣe fún wọn Ọlọ́run ti parí ẹ̀ wa'adda lahum òun ti fi kalẹ̀ ayé wọn nínú àlìjánná wa'adda lahum Ọlọ́run ni mo ti pèpè ayé wọn nínú àlìjánná Ọlọ́run pèpè àlìjánná fáwọn kèfèrí ẹ̀yin ni kèfèrí ẹ̀yin ni ọmọ Abdullahi bin Saba Ọlọ́run ni mo ti pèsè àlìjánná kalẹ̀ fún wọn jannatin tajri tahta al-anhar táwọn omi tó dáńsán lábẹ́rẹ̀ tí wọ́n máa mú Ọlọ́run bá aláà ní ọmọ àlìjánná ni wọ́n kí làwọn
Shi'ah sọ ọlọ́mọ náà ni wọ́n tọ́wọ́ fẹ́ gbé ẹ̀sìn Shi'ah gbogbo ẹ̀yin tẹ́ ń ronú pé bóyá ẹ̀sìn Shi'ah lẹ fẹ́ gbà ń sìn lẹ́kọ̀ọ́ Ìlọrin lẹ́wà ní Òṣòdì lẹ́wà ní Mùsùlùmí Agége ní tẹ́ fẹ́ gba ẹ̀sìn Shi'ah kẹ́ẹ̀tú gbẹ̀sìn ẹni ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadan rasulullah tọ́ba ti wí tán ọmọ tó kù tó wí ashhadu anna Abubakar mo wá jẹ́rìí pé Abubakar wa Umara wa Uthman àti Umar àti Uthman fi nnaari wọ́n máa wọ ọ́nà lọ́rùn fídíò rẹ̀ wà ń gbé síbẹ̀ tẹ́rì. أشهد أن أبا بكر وعمر وعثمان وعائشة وحفصة في النار أبرأ إلى الله وإلى رسوله من أبي بكر وعمر وعثمان وعائشة وحفصة لعنة الله عليهم صلوا على محمد. ìwọ imam ẹni tó fún support yẹ kó lè mọ ní tó ń ṣe dáadáa kó lè mọ bí tọrọ rẹ padà já sí ẹ padà lẹ́yìn àwọn Shi'ah o ẹ padà lẹ́yìn wọn ilé yín ó tú o ilé kéwòn yín ó tú o mọ́sálásí yín ó tú wọn ò bí ọ̀dà kó gbé wọn mọ́sálásí ilẹ̀ Yorùbá ìgbà àfa rẹ ti ń sọ pé kẹsẹ Shi'ah ní ti bú sàábé wọn náà wà bú sàábé ládùúgbò rẹ wọn sàábé ó ti mí ẹ̀sìn ni ẹ̀ wọ́n gbé lọ mọ́sálásí àdúgbò yìí mìíràn tẹ̀yàn ní mamu ó ní torí pé àfa rẹ ó ní kẹ́ mọ́sẹ̀ Shi'ah kò síbi tẹ́ ti lè sọ kò síbi tẹ́ fẹ́ gbédè kò tẹ́ tó fẹ́ gbà ṣe tó máa gbà kẹ́yà tètè jáwọ́ kíákíá kọjọ́ tó lọ kẹ́ ẹ túbá lérí àwọn ọ̀rọ̀ tẹ́ ti fẹ́nu ara yín sọ káàní ọlọ́wọ́n bó lè lẹ́yìn bá ẹ̀yin bàbá wa ẹ̀yin yá wa wọ́n ní ashhadu anna Abubakar wa Umar wa Uthmana fi nnar ọ gbọ́dọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ pé àwọn mẹ́ta yẹn wọ̀ ọ́ná tó bá ti gbàgbọ́ bẹ́ẹ̀ ọ sì wá já sínú ẹ̀sìn Shi'ah ẹ̀sìn tó ń ṣeun sọ ma pé wọ́n dà mọ̀ pé ó rí bú nìyẹn ìtọ́ gbàgbọ́ tẹ́lẹ̀ wọ́n gbà lọ́wọ́ rẹ̀ wọ́n wá gbé títí wọn fún ọ wọ́n á máa ṣépè láwọn sàhábà tó bá kó orò kó ẹ̀yin náà rí ẹ wò ẹ gbọ́ báyìí sami Allahu liman hamida lọ́ba tẹ́wọ́ Allahumma salli ala Muhammad wa alihi onídàkọ̀ sàábé wọn bí dá àwọn ọ̀gá rẹ̀ ó bá wí onídàkọ̀ sàábé wa alihi tó bá sí àwọn ará ilé ànábì nìkan máa ń sàdọ̀ fún. الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد كذلك الله ربي الله أكبر اللهم صل على محمد وآل محمد الطيبين الطاهرين وعجل فرجهم في عافية منا وارحمنا بهم وانصرنا بهم وانتصر بنا لهم ولعن أعداءهم اللهم صل على فاطمة وأبيها وبعلها وبنيها عدد ما أحاط به علمك رب اغفر وارحم وتجاوز عما تعلم إنك أنت الأعز الأجل الأكرم وصل على محمد وآله الطاهرين ولعن أعداءهم أجمعين وخص باللعن أبا بكر وعمر وعثمان وعائشة وحفصة وقتلة الحسين عليه السلام الله أكبر. lóde pé tó bá jálù wà lórí íńtánẹ́ẹ̀tì oye ibi tó ti kọ́kọ́ mọ̀ mọ́ kọ́ dímọ̀ wọn ni alhamdulillah wa salatu wa salam ala rasulillahi wa alihi nítorí wí ni ẹ̀ ọlọ́run bá kí anabi àtàwọn ará lẹ̀ o tó bá ti wá sahabi yìí bẹ́ẹ̀ yá ti pa kó o ti kó ní o ti close page yẹn tó bá wá kó o rò kó ní ọ̀wá ní allahumma il'ani ababakar ọlọ́run bá wá sẹ́bílẹ̀ abubakar lẹ́nu rẹ̀ lọ́hùn wa umara àti umar wa uthman àti uthman. tani ọgbà yẹn lẹ Yorùbá ìmáàmù lẹ Yorùbá wo ni ó fi yẹn ṣe wá sí fáwọn èèyàn mọ́ṣáláṣí lẹ Yorùbá tí wọ́n nílẹ̀ lóko
project ńlá ni wọ́n ti fail in north wọ́n wá ń bọ̀ wá sí ilẹ̀ Yorùbá ọ̀kan tí wà ń lọrin tó ń ṣe rabaraba oye kò sí ètò dàrú kò sí gbé mi ńbẹ́ńbẹ́ èkó ń bí ni ó ti lọ ńbẹ́ ńlọrin ńbẹ́ tó dáná ṣe ṣíà ìtàní ọgbẹ́ ṣe ń lọrin ìtàní ọgbà àfàwọn tẹ bá jẹjọ ra yín. wọ́n máa bú àwọn sàábé wọ́n máa bú ìyàwó Aisha ẹ̀dá kò sí ìyàwó Aisha sí kò sí lára ara alẹ́ ànábì ìyàwó rẹ̀ sì kì í sara alẹ́ rẹ̀ tẹ́lẹ̀ fẹ́ máa gbé kò kí sẹ̀sìn ọlọ wọ́n ní Aisha nítorí pọ́jọ́ mọ́ Abubakar èpè táwọn bá sẹ́lẹ̀ bàbá rẹ̀ àwọn sẹ́lẹ̀ òun náà Hafsa ìyàwó ànábì sí kò kí sara alẹ́ ànábì tẹ́lẹ̀ fẹ́ máa gbé kì í sara àwọn ara alẹ́ ànábì wọ́n ń jà fún wọn kankan fi yẹn fi camouflage ni Hafsa ṣèkésà ìyàwó ànábì ni wọ́n nítorí pé ó jẹ́ ọmọ Umaru èpè táwọn sẹ́lẹ̀ Umaru kù làwọn ṣe kí ni làwọn sẹ́lẹ̀ òun náà èyàn wá lóun gbàgbé inú ànábì wa Muhammad yín wá ń ṣépèlé ìyàwó rẹ̀ Aisha láàárọ̀ yín ń ṣépèlé lọ́sàn-án yín ń ṣépèlé lálẹ́ ó mú Hafsa láàárọ̀ ó ṣépèlé lọ́sàn-án ó ṣépèlé lálẹ́ ó tún jí tààdì lóru ó tún ṣépèlé àwọn méjèèjì ó wá ní mùsùlùmí lòun. kéèyàn máa fi ìyàwó ọ̀gá wọn sí yẹ̀yẹ́ sábà pé wọ́n gbàgbé ìyàwó Aisha sí ogun nǹkan tí wọ́n lọ tí ìyàwó Aisha ti ń wá nǹkan lẹ̀kẹ̀ tó sọnù táwọn sàbẹ̀rù pọ̀ wà nínú haudaj ibi ilé tí wọ́n máa ń so mẹ́sìn yẹn ti máa ń jòkó síbẹ̀ wọ́n rò pọ̀ wà mẹ́rin àti ẹ̀sìn nìkan nìkan gbélé lásán lọ wọ́n dé Mọ̀dínà ni wọ́n bá sọ ẹ̀sìn bá sọ kalẹ̀ kí ìyàwó bọ́lẹ̀ lọ́ọ́ bá rí ìyá mọ́ ní bá sáyé lọ káwọn lọ lè wò wọn ò rí ìyàwó mọ́ nígbà tí ìyá dẹ̀ ti rí pé wọ́n ti lọ lọ́ba fẹ́ ká kúkú wà nínú tẹ́ǹtì yẹn ipe wọ́n padà wá mú Safwan bin Mu'attal òun máa ń wá àwọn nǹkan tí wọ́n bá gbàgbé lójú ogun òun máa ń sá káàkiri òun ló wá ní kó wọn wọnú tẹ́ǹtì yẹn ló bá rẹ́ nìkan lọ́ọ̀kan tó ó wà nù aṣọ dúdú jàlùbáàbù wo nìyàwó ànábì lò kọ́lọ̀ wo nìyẹn jẹ̀mọ́ dúdú ló dáa jù Ọlọ́run sì ti máa tẹ́lẹ̀ kó tó di pé ó dà nǹkan bójú ìyàwó Aisha ní fakhammartu wajhi bi jalbabi ó ní mo bá da jalbaba mi mo bá da bójú mi ó já mọ̀ káwọn ìyàwó ànábì ń ṣe kínní wọ́n bójú wọ́n lọ́wọ́ gbé wọn sí rí ẹ̀sìn wọ́n wá ń fa ẹ̀sìn yẹn lọ sí Madina Ọlọ́run fi aláàbúra àwọn méjèèjì àwọn ọ̀sọ́ kẹ́límà yọ̀ kan tó wọ́n fi wọ́n Madina àwọn ò tí rí ìyàwó nínú kínní haudaj yẹn mọ́ àwọn mọ̀nàfíkì tí mo sọ lẹ́ẹ̀kan tí wọ́n ní wọ́n tó ń sáfù wájú àwọn tí ń gbé tíṣe ra wọn létí pé Sọfwan àti ìyá wa wọ́n ládé òní pé wọ́n lè bára wọn láṣepọ̀ sí dání Madina gbóná jọta wí àwọn sàhábà wọn ní àwọn òríjọ́ ìbànújẹ́ kan tó tó ìjọ yẹn yàtọ̀ sí jọ́ta Nábì kú sallallahu alayhi wa sallam àwọn tó wá já àwọn Shi'ah ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa oyè àwọn wá fi ọ̀rọ̀ yẹn lójú wọ́n ní tó ṣẹlẹ̀ yẹn wọ́n ní ó ṣẹlẹ̀ lóòótọ́ wọ́n mọ̀ọ́mọ̀ fúnra wọn ládéhùn ni ipá àwọn jọ pàdé àwọn jọ pẹ́ sójú ogun àwọn Shi'ah àwọn ń gbé yẹn káàkiri wọ́n sì láwọn gbàgbọ́ inú ànábì wọ́n sì láwọn ń pa ànábì lé ẹni wọ́n yẹ ìyàwó rẹ̀ sí ń pọ́n lé nìyẹn ẹni tí ń bá ìyàwó rẹ̀ lóko jẹ́ ṣé ó fẹ́ràn rẹ̀ àwọn Yahudi ló ní Shi'ah àwọn Júù ni ìyàwó Hafsa àyèmáyé yẹyẹ àyèmáyé ebú àwọn fáwọn ní gbogbo ẹni tí bá ń bú sàbẹ àbí yẹyẹ sàbẹ àbí ń parọ́ bá sàbẹ láti sin náà ní kó ti túbà o torí ànábì ti ṣépè kalẹ̀ tí ó bá fi lè túbà èpè yẹn máa sẹ́mà lérí ànábì ní ma sábà asahabi ànábì ní gbogbo ẹni tó bá bú kan ní àwọn sàbẹ mi fa alayhi la'natullah ìbínú Ọlọ́run ọba máa rọ̀ bí òjò lélẹ́rí kí wá ṣètò Ọlọ́run nìkan wal malaika Ọlọ́run tó wá pa àwọn màláíkà láti pé ẹ máa ṣépele wan nasi ajma'in lẹ́yìn náà gbogbo àwọn èèyàn wọ́n máa ṣépele ẹ dákun àwọn tí wọ́n ń bú sàbẹ ṣé ẹ máa yí èpè tí wọ́n ń gbà lójúmọ́ látọ̀dọ̀ Allah ṣé ẹ máa yí èpè tí wọ́n ń gbà lójúmọ́ látọ̀dọ̀ àwọn màláíkà tá a bá ṣe rí ti Allah tá a rí ti màláíkà tá a sì gbàgbọ́ ṣé ẹ̀yin ò gbé èpè tí ń lọ lórí íńtánẹ́ẹ̀tì wọ́n máa ṣépele yàn ní gbogbo all over the world
lamẹ́ríkà ní Russia ní France bí wàá yìí kò ní dáa fún ọ wàá yìí kò ní dáa fún ẹ dákun ẹ má ṣépè mọ́ ẹ dákun ẹ má ṣépè mọ́ àdúrà ní kẹsẹ kínní àdúrà ní kẹsẹ fún wọn àmọ́ tí wọn bá tú bá tọ́ba ní ẹ̀sìn Shi'ah yìí náà làwọn máa tún spread nílẹ̀ Yorùbá èèpè yẹn padà sẹ́ o èèpè yẹn padà sẹ́ tọ́ba bá ti wá fẹ́ kéèpè yẹn sẹ́ yà tètè padà reverse ibi ọ̀nà yẹn danger ni sábẹ́ transformer nìyẹn jama tọ́ba ilé fọwọ́ kan wá jóná ibi àti táàpù mọ́lẹ̀ nìyẹn jama ìmọ́lẹ̀ ni tọ́ba lọ́wọ́ fẹ́ pa mọ́lẹ̀ yẹn wọ́n máa spark mọ́ lọ́wọ́ ọlọ́wọ́ bá aláàkọ́mọ́sá bá sànú gbogbo àwọn táwé o ẹlòmísì sitaraka ni o alùsùnà lọ́fẹ́ bú o alùsùnà ní wà tí ó fi bú o ṣẹ́jọ̀ pé Shi'ah ní ọ̀tá alùsùnà ni òun náà ń ṣe súfí ta alùsùnà lòun náà wọ́n wá lọ lè dáadáa kọ àwọn Shi'ah ibi wọ́n ti já síbẹ̀ nìyẹn o wọ́n sitaraka ni o wọ́n sitaraka ni o wọ́n bá wò pé nígbà tẹ́yìn tó pé tọ́ba ti ní àdìsí kan ní Sahih Bukhari Akorede Bukhari ọ̀dà á sì bá yín mójútó Buhari yẹn náà bá wádìí Buhari lọ nígbà àwọn kàtírà àwọn bá já sínú Shi'ah ibi àwọn Shi'ah ti da gbogbo Sahih Buhari rú subaha arbaha ọmọ ya mi inú ẹ̀ lọ́wọ́ àwọn náà kọ́ kalẹ̀ ibi Imam Buhari ní àsùbá ti di mẹ́rin o ìdí sì ń bẹ ní ìtumọ̀ ẹni pé ǹjẹ́ sàṣùbà ìwà fẹ́ di mẹ́rin máa ń lọ́wọ́ ni ṣé wọ́n dẹ̀ gbọ́ o tó wá gbọ́ ṣubú o tó fún fatia o ti fura pé wọ́n ń béèrè mẹ́ nìyẹn ẹ̀wá ni Imam Buhari ní àṣùbà yìí ti di mẹ́rin ṣé Buhari tẹ́lẹ̀ wọ́n lọ kéwù yanjú tó bá fẹ́ kàdísì lọ́lẹ̀ ka ṣuruhu sunnah gbogbo tíra hadisi yẹn ni wọ́n ti ṣe tíra lérí ẹ̀ tó jẹ́ explanation àwọn hadisi yẹn torí àwa tí kéwọ́ ọba ṣe kíni tí ọba jiná sẹ́rù yẹn ló fi gbọ́n tí anabi ṣe kíni anabi ń sọ kìí ṣe wọn nìkan ló lè dàrú mọ́ lọ́wọ́ ó lè dàrú mẹ́lòmí náà lọ́wọ́ ń lu mi náà àwọn afáàyàn ti wá dìde àwọn ti ṣe sẹ́rù gbogbo hadisi yẹn tí òfin ní dàrú ọ̀wọ́n kàmọ́tínù ó sì kéwọ́ yanjú ẹni kéwù yẹdu gan wọn àfàwà gan sínú ìka sẹ́rù kan tó jáde gbogbo àwọn àbábọ̀ bá Sheikh Saleh àti gbogbo àwọn àfà àgbàgbà tó fẹ́ ka àdìsí kan tó fẹ́ tu lálùkọ wọn ka sẹ́rù rẹ̀ kátó wá pé wọ́n tó kéwù wa talibul ilm àwọn ulama wọn ka sẹ́rù ó lè gbọ́ al-Qur'an yìí àfi kọ́ ka tafsiri ló fi jẹ́ pé ó ní tafasir al-Qur'an nílé kutubu tafasiri aya kọ̀ọ̀kan gbogbo ẹ̀ àwọn Ibn Kathir ti yanjú kò gbọ́dọ̀ dàrú waja'alna lil muttaqina imama yẹn sì sọmọ pé àwọn Shi'ah ti dàrú ọwọ́ àlọ́dọ̀ Ibn Kathir ló fi rí pé àwọn eléyìí ìsọkúsọ ni wọ́n ń sọ ọwọ́ àbọ̀ sójú ọ̀nà ẹ̀yin bàbá wa ẹ̀yin ya wa nínú àwọn àdánwò tọ́kàn wọn òun náà ni pé aya kan wà ní Qur'an Ọlọ́run bá ní innal ladhina ja'u bil ufuqi usbatun minkum la tahasabuhu sharran lakum bal huwa khayrun lakum Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n pété pèrò tí wọ́n wá ń sọ̀sọ́kúsọ al-ifk al-kadhib gbogbo àwọn tí wọ́n parọ́ nípa ìyàwó Aisha tí wọ́n parọ́ mọ́ usbatun minkum jama'atun minkum Ọlọ́run ní àwọn ará yín tẹ̀jọ́ ń kírun náà ni o àwọn mọ̀nàfíkì tá ń bẹ ní àárín yín tí wọ́n lúmọ̀ yín àwọn kò kí ṣe sàhábà àwọn lúmọ̀ wọn sàhábà ni ọlọ́mọdé la tahsabu sharran lakum ẹ gbọ́dọ̀ rò pé aburú ni o bal huwa khayrun lakum ọlọ́run ní orí mo fi ṣe o ọkàn bá dán òde ni ẹ lè mọ àwọn mọ̀nàfíkì tí ń bẹ ní àárín yẹn wọ́n sì mọ̀ wọ́n lóòótọ́ àwọn èèyàn ń fò sókè ní pé wọ́n ní Aisha ṣèṣe náà ní Madina wọ́n jọ ń kírun wọ́n jọ ń gbààwẹ̀ ni o àmọ́ wọn èyí ṣe Muslim nípìnlẹ̀ àwọn ọmọ ya Abdullahi ibn Ubay ibn Salul àwọn Shi'ah lẹ́ni àwọn náà wọ́n fò sókè bẹ́ẹ̀ àwọn Shi'ah láyàláyà àwọn ní àyà àwọn ní kì í kọ́ sọ̀kalẹ̀ nítorí Aisha ó sọ̀kalẹ̀ nítorí Maria al-Kibutiyya ni wọ́n ta lọ ọmọ bì kan àyà ti gbogbo àwọn àlùfáà àgbààgbà nínú Islam tí wọ́n pé eré Aisha ní àyà yẹn ṣe kíni ló sọ̀kalẹ̀ àwọn nù Ọlọ́run Suratu Nur
ayé ẹlẹ́ẹ̀kọkànlá àwọn ṣíànù ọlọ́run afa àwọn lọ́lọ́run lọ́wọ́ ẹ̀yin tẹ́ wá fẹ́ máa spread ìròrí wọn nílẹ̀ Yorùbá afẹ́yìn náà lọ́lọ́run lọ́wọ́ kọ́lọ́n bá dí pẹ̀lú yín torí tẹ́ gbédè yẹn Kùránù ní tùmọ̀ mọ́ nìyẹn nígbà àwọn sọ pé àwọn ní Kùránù tàwọn tó jẹ́ pé ó ṣe déédéé mẹ́ta tiwa ẹ wá já àwọn yẹn sí láyìn yẹn gbogbo Kùránù tá gbé lọ́wọ́ yóò ní tùmọ̀ mọ́ Ìsìláàmù ti lọ nìyẹn gbogbo àwọn àdìsí mọ́ Buhari Muslim gbogbo ẹ̀ làwọn Ṣíà ti tọwọ́ bọ̀ náà ti bàjẹ́ ni wọ́n ti tọwọ́ bọ̀ náà ti bàjẹ́ ọlọ́mọṣẹ́ ìṣàánú wa. àtàkìyà ó wà nínú àwọn àkídà wọn ikhfa'u al-i'tiqad al-haqq ká fi òdodo tá a mọ̀ pamọ́ wa idharu khilafihi inda al-khawf ká máa wá sọ mí fáwọn èèyàn nbẹ ni wọn tó bá wà láàrin yín wọn ní Abubakar Siddiq yóò ní radiyallahu anhu yóò dẹ̀ máa sọ sínú pé la'natullahi alayhi la'natullahi alayhi ìdánpẹ́ ní taqiyya ni àwọn afa àwọn ti sọ fún wọn pé ẹ bá débi tilẹ̀ dá ẹ má fẹ̀mí ara yín wéwo ṣé bẹ́ẹ̀ sìn lẹ pé ẹ sọ́jà kìnnà ó ní tẹ̀ ń fara pamọ́ àwọn tó ń ṣiṣẹ́ fún Ṣíà nílẹ̀ Yorùbá ń bí wọ́n ń fara pamọ́ ni wọn ò lè dí ọjà wọn ò lè dí ọjà Òṣòdì kán lóun fẹ́ ṣe wáàsí gbogbo máìkì lọ́wọ́ kó ní Abubakar ọmọ aná ọmọ àlùpàkó mẹ́ni àwọn ìyá lọ́jà lóṣòdì ni wọ́n dáwọ́ lù Abubakar agbélówé àwọn Sufi gan bíi tí wọ́n ṣe bá wọn tó hàn nígbà ìfúnbọ̀lẹ́ wọn fẹ́ gbé wọ̀ nígbà táwọn ṣe Sufi ó ní àdúrà kan táwọn máa ń ṣe táwọn pè ní sírù ziyarọ̀ ni pé bídà náà ni gbogbo ẹ o mọ̀kànfẹ́ mọ̀kànkan jáde mẹ́rin ni ó ní pé tẹ́ bá ti ṣàkárù yín tán láàárọ̀ ẹ gbọ́dọ̀ fíṣítì àwọn sàábé mẹ́rin àwa ní owó tá a fi lọ sí Madina ibi tí wọ́n wà àmọ́ wá fíṣítì wọn nínú yàrá individual kí la máa sọ asalaamu alayka ya khalifata nabi Abubakar Siddiq radiyallahu ta'ala anhu asalaamu alayka ya Umar ibn al-Khattabi ya khalifata rasulillah asalaamu alayka ya Uthman asalaamu alayka ya Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu àfọwọ́jú àti parí yẹn nìyẹn àwọn bàbá yẹn gan gbogbo ohun tí wọ́n ní létán lè fi bá yín jà ni wọ́n kó jáde pé àwọn sàbẹ̀ àwọn bí yín dá kò síbi tí ó ṣe àfẹ́ gbà wọlé nílẹ̀ Yorùbá pé ọ̀nà bó lọ fẹ́ gbà ẹ wá ń lérí pé ẹ pẹ́ nìkan ẹ lẹ́ nìkan gbó ń lò àbí ẹ mẹ́ nìkan lọ bì kan ẹ lè tì mọ́ bì kan ẹni tí wọ́n mọ̀ ni wọ́n mọ̀ sí wọ́n mẹ́ni tó ń tó náà mọ̀ ẹ̀já dákẹ́ jẹ́jẹ́ ká máa ṣètò ká máa ṣàtúnṣe ara wa wẹ́rẹ́wẹ́rẹ́ ká sì yí padà. asujud ala turba nínú àdánwò tó bá àwọn Ṣíà ni pé wọ́n ní àwọn kò kì í ferí kanlẹ̀ lórí gbogbo ilẹ̀ tó wà lórílẹ̀ ayé torí gbogbo ilẹ̀ tó wà lórílẹ̀ ayé lọ́dọ̀tí Kàrìbálà tí wọ́n pa Hùsẹ́ẹ̀nì ọmọ Àlí sí òun lọ́ mọ́ wọn wà láǹfààní láti máa lọ lè kírun ní Kàrìbálà gbogbo wọn wá ní túrìbà ni pé yẹ̀pẹ̀ oyè Kàrìbálà wọn wà mọ́ọ̀dì ẹ̀ wọn wà fi ṣe bíi bisikíìtì òun ni wọn máa wá ferí kàn èmi wà ní Ethiopia njọ́ kan mò ń bọ̀ láti Saudi Arabia wọ́n wá ní stopover ní Ethiopia wọ́n á yọbì kan lẹ̀ pé ká máa kírun bẹ́ẹ̀ èmi àti Ṣíà kan mo rò wájọ kírun ni bá a ṣe wọ ọbẹ̀ báyìí lọ́bọ̀ sẹ́gbẹ́ kan tiẹ̀ torí wọn kì í kírun lẹ́yìn ẹlòmíì àfi tá a máa fi ń ṣe taqiyya tá a máa fi ń ṣe màá sínú yóò tún kí wọ́n ní gbogbo yín kèfèrí ẹni tí wọ́n ti jẹ́ Ṣíà kèfèrí ni ẹ tẹ̀lé àwọn Abubakar kankan náà wọ́n sì yín mọ́ mo ti wá kírun tèmi tán rákà méjì náà láàkì mo bá wẹ̀yìn
mo bá rí àfa tó gbé kíní pẹlẹbẹ yẹn sílẹ̀ bí bisikíìtì báyìí yẹpẹ ní wọ́n fi móde ẹ̀ ibẹ̀ ni ó fèrè kan tó bá kírun tán yọ́dẹ̀ jù sápò ìbá máa lọ 100 countries ìtí ọmọ fèrè kan ni ẹ̀sìn tẹ́fẹ́ ká máa ṣe nìyẹn kéèyàn tó máa lọ mọ́ṣáláṣí kọ́ máa wá ọlọ́mọdé ṣàánú ọlọ́mọdé aṣàgbákò kéèyàn tó lọ mọ́ṣáláṣí kọ́ máa wá yẹ̀pẹ̀ kàdìbàlà wọ́n máa nílé ní gbogbo àwọn ọmọ ni wọ́n máa ń jù sápò wàhálà ńlá ni yẹ̀pẹ̀ kàdìbàlà bọ̀tà fáwọn kan sọ fún mi pé tí wọ́n bá rí ọlọ́wọ́ gbàrún wọn àmọ́ kò dáa tó wọn ni èwo lọ́ọ́ dáa mílẹ̀ tẹ́lẹ̀ ṣé ẹ̀sìn tẹ́fẹ́ ká mọ̀ sí ni ẹ́ ọlọ́mọṣà ìsànù wa al-istighathatu bil Husayn eléyìí kọ́mọ dáadáa àwọn ọmọ sẹ́kìsẹ́kì gan àwọn gan máa ń wí ya Husayn ya Husayn ya Husayn ya Husayn mọ̀ sí mo fọ́ gbáyà ni gbà assalamu alayka ya Husayn ya Husayn ya Husayn nínú ẹ̀sìn Islam ẹ̀ bọ́ ni ya Allah lọ́wọ́ àánú kínní lọ́wọ́ àánú Islam ẹ̀sìn tẹ́ fẹ́ gbé wá nìyẹn ẹni jama Ali ní ẹni jama Abubakar náà ní àti Umar àti Uthman tẹ́ bá ti yọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn kú tẹ́ bá ti jama Ali nìkan yín tẹ́ fẹ́ máa ṣe láǹsọ̀ yìí yín tẹ́ fẹ́ máa ṣe láǹsọ̀ kínní iná láǹsọ̀ yìí kọ́lọ́mù bá alákọ̀ọ́mọṣẹ́ ìsànú ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́mù bá kẹ́ àfáwà Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu ìyàwó Fatima radiyallahu ta'ala anha àfáwà Al-Hasan al-Husayn gbogbo wọn làfáwà wọn kàn wá rọ́ọ̀sì wọn lẹ́sẹ̀ ni o Al-Hasan al-Husayn afagba ni wọn Husayn yìí wọ́n pa nípa jàmbá àwọn tó pa alayhim ma yastahiqun ní tí wọ́n lẹ́tọ̀ọ́ sí Ọlọ́run ṣe fún wọn kò sẹ́ni tí kú Husayn ọdún àwọn agbé lérí pé Husayn yẹn o táwọn bá ti ní sọ̀rọ̀ òun ni àwọn máa pè fún sọ̀rọ̀ àwọn fala tad'u ma'a Allahi ahada ìtòsí wa ní Kùránì pé ẹ má pẹ̀lú mi lẹ́yìn Ọlọ́run láfi ní Ash-Shi'atu al-Imamiyya àwọn ṣẹ́ eléyìí tí wọ́n wá ń ra nìyẹn o laysu bi muslimin pẹ̀lú àwọn àkídà tá à ń sọ látàárọ̀ yìí wọn kì í ṣe muslim wọn kì í ṣe muslim bọ̀dọ̀ àwọn kan bẹ táwọn kankan ń tẹ̀lé wọn tó jẹ́ pé àwọn kan ń ṣe jọyìn tó bá gbogbo eléyìí gan wọn ni èmi ó kó mẹ́ lọ́la òwúrọ̀ àwọn yẹn àwọn fáni ẹ̀ ní kàfàrà wọn nítorí pé wọn ò ní àdìẹ ọkàn yìí bọ̀tà àwọn alimamiya aliyetulẹ̀ asariya nítawọn fi ń sin lọ́nà láǹkà yìí àwọn lọ́dẹ̀ pọ̀ jù kọ́lọ́ọ̀bà aláàkọ́mọ́sá ìsànú wa kọ́lọ́ ńlá wa nínú àwọn àdáwò tí ọba wọn ò ní pé gbogbo àti wọn ti ń ṣàdúrà láyé Allahumma salli ala Muhammad wa ali Muhammad ní tí wọ́n máa wí nìyẹn wọn ò ní dákọ̀ wa sahabihi wa sahabati wọn ní dákọ̀ sàbẹ̀ o ali Muhammad ni ali ti kó sínú ali àwọn fámìlì Muhammad àbí wọn wà ní dákọ̀ sàbẹ̀ kankan mọ́ ọlọ́run bá ní walladhi yusalli alaykum wa malaikatu aya Quran ọlọ́run ní òun ṣe ìkẹ́ àtìgẹ̀ fún yín ẹ̀yin mùmínì òdodo àwọn màláíkà náà ń ṣe sàlátù fún yín wọ́n ń ṣe ìkẹ́ wọ́n tọrọ àforíjì fún yín nígbà ọlọ́run bá aláàbá ti ṣe sallallahu ala al-mu'minin tọ́lọ́run bá ti ń ṣe ìkẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo kí ni ti ń fẹ́ ṣe mọ́ ẹni tọ́lọ́run lóun ṣe ìkẹ́ àtìgẹ̀ fún ẹ̀yin lẹ́yìn ò ní ṣe fún tí ṣe àbáfẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n ní alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa alihi lọ́ba tán síbẹ̀ wọ́n àṣẹ àbí ńkọ́ no ọlọ́run kọ́ bá kí ànábì àtàwọn ará lé ẹ̀ àwọn sàbí ńkọ́ no tani àwọn abayín sẹ̀sìn yẹn asbabu itinaki dini Shi'ah níparí ọ̀rọ̀ mi òun náà ni pé kí ló fà táwọn èèyàn tán fi ń gbẹ̀ sí Shi'ah alijalu bi kitabillah wa sunnati rasulihi òun náà ni àyìnmọ̀kan àwọn aláìmọ̀kan ni wọ́n máa ń kó nírógà nìkan kan òye níwáyé sí náà tẹ́lẹ̀ níwájú ti níbi tá a tó ń lọ ní òun ṣe kí ni ń lọ nìyẹn kọ́wáṣẹ́ nìkan tó ẹ̀sìn ó yé tí ó wà pé sàábé ni wọ́n máa ṣépèlé álì lè wọ́n máa pè tó ń bá ní sọ̀rọ̀ àyìnmọ̀kan àwọn ọmọ wa ẹ̀díkadì wọn lọ lé kéwò kí wọ́n kéwò sàn kí wọ́n kéwò gan ni ó kí wọ́n bá bọ́ sínú páńpẹ́ Shi'ah ẹlẹ́ẹ̀kejì at-ta'assub al-a'ma òun náà ni ká máa ṣe ẹlẹ́yàmẹ̀yà yìí pé níta àfa mi bá ti fẹ́ ṣe ọ̀dà o
kódà o ìlànà náà ò ṣe ìròrí tá àfa mi bá ti ní ọ̀dà o kódà o ìlànà náà ò ní ẹ̀sìn tá àfa mi bá ti ń ṣe ọ̀dà o kódà o ìta àṣetán àwa ṣetán ọ̀kan ní tí àfa wọn bá ní káwọn ọmọ wọ náà lọ báyìí àwọn sì máa wọ bẹ̀ lọ mo lò tó bẹ́ẹ̀ yá gbé gáàsì kalẹ̀ ń sìn káàbà rẹ wá sọ pé kọ́ máa wọ bẹ̀ lọ kọ́ fọwọ́ lé wọ́n máa sá lọ ìrọ́lọ́ ń pa ní sẹ́ ń bá yẹn lẹ́rù wípé tí wọ́n ṣe ra ń sọ wẹ́rẹ́wẹ́rẹ́ lágége yẹn tọ́ba lè já sójú ẹ̀ tán sẹ́wọ́n wẹ̀ tí já sójú ẹ̀ àwọn náà rí i pé lọ́tún lọ́sì ìlú ọ̀rọ̀ gbọmọ́ tá a bá fi wọ́n lẹ̀ lọ́rùn tí wọ́n fi lè já síbẹ̀ kọ́lọ́hún ní wọ́n já síbẹ̀ o ilé kéwu wa nílẹ̀ Yorùbá ọlọ́hún níjó tú o ọlọ́hún ọba aláwo fi súnà rinlẹ̀ níbẹ̀ o ọlọ́hún ọba aláyọ̀ sàlékún mọ̀nà wa ń bẹ̀ o tẹ́ ẹ báyìí wò náà tẹ́ ẹ bá fi já sínú Shi'ah gbogbo àwọn ọlọ́kadà àwọn tí nǹkan kan ò yé àwọn ìyálọ́jà yẹn wọ́n ń lọ ní o torí níta àfa àwọn bá rí ni wọ́n ṣe kí ni òun náà wọ́n rí o mo fi ní ọ̀rọ̀ yìí o kì í sọ̀rọ̀ ká máa ta kàngbọ̀n ebú lórí íńtánẹ́ẹ̀tì especially òun súnà kí ló ń bèbú fún kí ló ń ṣe yẹ̀yẹ́ fún ẹ má pè wọ́n lóko kókọ mọ́ ó kọ́ tó má ti pè sàábé ẹ sọ fún wọn pé sàábé kò kì í jẹ́ bẹ́ẹ̀ ẹ má sọ wọn lóko kókọ la tu'inu shaytana alayhim ẹ má ràn ṣètọ́n lọ́wọ́ lérí wọn báwọn bá ń bú àwa èèyàn má bú wọn èèyàn má ṣàdúrà fún wọn tó bá ń bú sàábé èèyàn má ṣàdúrà fún sàábé ẹ má wá sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún wa yìí pé ẹ má bú sàábé kódà o torí tọ́rọ̀ bá ti di pé ẹ̀ ń bú wa ẹ̀ ń bú àfa wa ọ̀dà yìí tá a sì wá sí nánu ṣé sáwá àṣìfù nìyẹn jẹ́ mọ́ torí wọ́n ti pọ́n wa lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn bọ́dà súnà náà ẹ bá right up táwọn yẹn ń kọ lérí Facebook wọ́n dárúkọ mi wáyé pé eléyìí tóbi ju àgbàlagbà ló ń bá a sọ̀rọ̀ eléyìí tóbi ju ọ̀rọ̀ tó dáa ní kọ̀kúlù linnasi husna ọlọ́run ní ọ̀rọ̀ tó dáa ní ẹ máa ṣe kínní òun náà ní kẹ́ ẹ máa sọ jáde lẹ́nu àyìnbàkan ẹlẹ́ẹ̀kejì ká máa ṣe báàsù ká máa ṣe research ká máa ní àwọn èròjà téèyàn máa fi ń dìfẹ́ǹdì ọpọlọ kéèyàn ọmọ kan máa wọ library bóyá lérí fóònù bóyá offline kéèyàn ọkàn wọnú library kọ́kàn máa ka gbogbo tíra tó bá ṣe rí kọ́dẹ̀gbà pé òótọ́ ní gbogbo ẹ̀ mistake ńlá ni o láwọn library wa ní Jamiatul Imam capital Saudi Arabia Muhammad bin Saud Islamiyya kọ́lọ́mbà sàlékún dáadáa fáwọn afáwa àwọn tó ti lọ àtàwọn tí wọ́n wà nísìnyí tẹ́ ẹ bá wọnú library gbogbo alifarak gbogbo àwọn ìjọ tí wọ́n fẹ́ra wọn tí Islam gbogbo tíra wọn ni wọ́n kó síbẹ̀ àtàwọn tí wọ́n jó ń bídíà àtàwọn tó ń jẹ́ ń súnà tíra súnà ń bẹ tíra bídíà ń bẹ wọ́n fẹ́ kẹ́ ka tíra bídíà yẹn kẹ́ ẹ lè mà bẹ́ẹ̀ ṣe tún wọn ṣe pẹ̀lú tíra súnà kì í wá ṣe pé wọ́n wà wọbẹ̀ ọ wà ló lè ṣe photocopy tíra àwọn tí wọ́n ti sọnù ọ wà á máa fi sọ pé ìwọ ka tíra ṣé gbogbo ohun tí wọ́n fi lárúbáwá kọ ní máa ń dá ni ṣé gbogbo ohun tó wà ní láìbírì lọ́ọ́ dá ni wọ́n ká àwọn kan síbẹ̀ ipe táwọn ẹni yìí wí ni wọ́n ti kó nu ẹ̀sìn o kẹ́ ẹ lè mà bẹ́ẹ̀ ṣe máa ṣe rọ́dù fún wọn ló fi jẹ́ pé èèyàn gbọ́ láwọn irinṣẹ́ kó tó di pé yóò ṣe kíni yóò wọ láìbírì tó wọ nínú fóònù yẹn tíra pọ̀ bẹ́ẹ̀ gan tọ́ba ti pé tíra àwọn eléyìí àwọn tó ń sìnkú láwọn sọ̀rọ̀ abẹ́lẹ́ eléyìí àwọn eléyìí wọ́n ní alì lọ́lọ́run a'udhu billahi ọlọ́run má jẹ́ yóò kó bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni àmọ́ torí pé ẹlẹ́kẹta nìyẹn torí pé ṣé àjọta súnà àwọn Sufi àwọn jálàbí ẹlẹ́bọ àwọn náà àjọta súnà wọ́n wá wò pé gbogbo táǹsì wọn ní ọ̀dà wọ́n mẹ́rin wá wọn ní Sahih Bukhari akhrajahu al-Bukhari Imam Muslim Ibn Taymiyyah Imam Sheikh Muhammad ibn Abdul Wahhab ńlọsọ Ibn Baz wọn ọ̀dà àwọn náà ó ṣèwádìí làwọn bá dé láìbírì ní bá rí i pé tíra tí wọ́n rí wọn ní gbogbo tí bọ́n Buhari sọ irọ́ ní gbogbo ẹ̀ o làwọn bá mú tíra ní báńkà ibi wàhálà ti ṣẹlẹ̀ nìyẹn o lánàá yẹn pé a fẹ́ fi fáìtì àwọn sunna kò wá sí ní tẹ́ dàrú ní sọ̀rọ̀ Buhari tí àwọn afáà sunna ti palẹ̀ mọ́ fún wípé yìí ni òye ní tí wọ́n ṣe kíni ní tí wọ́n sọ ni àwọn tíra kí tíra àwọn olóko àwọn orientalist àtàwọn Shi'ah
àwọn méjèèjì Yahudi náà làwọn méjèèjì wọ́n jọ ń ṣiṣẹ́ wọ́n jọ ń operate ní Israeli àti Iran ọmọ ìyá kan náà ni wọ́n ọ̀rọ̀ agbára ni wọ́n jà sí njó ní ọ̀rọ̀ agbára pé ẹ̀yin fẹ́ gba Middle East àwọn náà fẹ́ gba Middle East ẹja flash yín ẹni bá flash wọn pẹ̀lú nǹkan ogun làwọn mùsùlùmí wá rò pé ọ̀tá ti tán wọn ò gbà wálé o wọ́n ń ta kankan ogun ni o mọ̀nà wọn máa parọ́ pé àwọn ọmọ fọlọ́sìn làwọn ń gbà lẹ̀ bẹ́ẹ̀ sì ni tí ó bá ti jẹ́ Shi'ah gbogbo ẹ̀ mùsùlùmí gbogbo ẹ̀ tó bá kú tí ó bá ti jẹ́ Shi'ah ọ̀tá wọn ni wọ́n ń palẹ̀ mọ́ ogun yẹn de gbogbo alùsùnà ni ẹ̀ máa táwọn gbà pé alùsùnà àwọn gbà pé gbogbo ẹ̀ tí ó bá ti ṣe Shi'ah ní alùsùnà inú òròrí tiwọn báwọn ṣe pín wá ni ẹ ipe gbogbo ẹ̀ tí ó bá ti jẹ́ Shi'ah kí ni ó máa jẹ́ yó máa jẹ́ Sunni àwọn aláwọ̀ mọ̀ pé àwọn tó ń pè ní Sunni yìí wọ́n fi àdó síra wọn lápò àwọn tó ń pè ní Sunni yìí wọ́n ń pè àwọn bàbá tó ti kú o Sunni kí wọ́n o àwọn bàbá tó ń lé òkó dẹ wọ́n yẹ ṣe Sunni o bàbá tí ń tí a sọ wọ́n yẹ ṣe Sunni o bàbá tí ń lùlù mọ́sálásí kì í ṣe Sunni o táwọn Shi'ah bá pín wá sí méjì Shi'ah Sunni ni èèyàn gbà rìn ẹ̀yẹ ọmọ pé àwọn bàbá wa ń lé Yorùbá gbogbo wọn Sunna ni wọ́n lérí àwọn Shi'ah àbí lérí bó ṣe rí wọ́n gbé lérí àwọn Shi'ah bá ní báwọn Shi'ah ṣe pé nìyẹn àmọ́ kò rí bẹ́ẹ̀ níbẹ̀ náà bàbá tó jẹ́ Sunni níbẹ̀ náà bàbá tó jẹ́ mubtadi' léyìí tó kílà dáadáa sí everybody. nínú àwọn nǹkan tí wọ́n máa ń ṣàkóbá tẹ̀yìn fún wọn di Shi'ah ó ní kéèyàn orí scholarship àwọn ọmọ yín tó bá ní ìrá àwọn ní kó wọn bọ̀ wá mẹ́jọ lọ o mo fẹ́ lọ lè kéwú lọ́dọ̀ wọn ni tí bá kéwú tán mo ti mọ̀ bí sì máa ń gé wọn certificate wọn mo nídìí irọ́ ni o wọ́n bá tiẹ̀ jẹ́ o báwọn wá ràn lọ́wọ́ lè kéwú wọ́n láwọn ará láwọn ràn yín lọ́wọ́ wọ́n gba kínní wọ́n gba góòdì wọ́n gbé padà lé yín lọ́wọ́ ni o ẹ bá rówó ọ̀hún náà tán tẹ jẹ tẹ mu tẹ kọ́ tẹ kọ́ ẹ padà pàdé Ọlọ́run o ẹ padà pàdé Ọlọ́run o igbe ẹ̀yin dálé kéwú kalẹ̀ ẹ wá ń gba tíra tán fi ń sípè láwọn sàábé ya muslimi biladi Yorùbá ẹ̀yin mùsùlùmí lẹ́ Yorùbá wa ya a'immata masajidi biladi Yorùbá ẹ̀yin máàmù tó jẹ́ pé ẹ̀yin ń darí mọ́sálásí lẹ́ Yorùbá intabihu wahdharu ẹ lọ lè fura o ẹ ṣọ́ra o ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹni tẹ jara máa ń tà ń sọ yìí o qabla fawatil awan kó tó yíwọ́ o wọ́n rìpíìtì rọ́ létí àwọn èèyàn tí wọ́n rìpíìtì rọ́ alọ́kan náà ọmọléke wọn ẹnìkan ń bá sọ̀rọ̀ yìí pé àní wọ́n ní kẹ́ mọ́ bùsà àbí mọ́ ó ní àṣírí tó ti tú tí bàbá ti kàtírà tó ti já sínú òdodo ó ní ọ̀kan nínú àwọn sàábé ó ní ọ̀kan fà níbi lẹ́sẹ̀ ọ̀kan fà lérí wọ́n dẹ̀ rọ pọ́ìsì fún nígbà mo rí right on prayer mo ní subhanallah subhanallah ọ̀tán nìyẹn wọ́n ti gbé nìyẹn wọ́n ti gbé nìyẹn wattaqu yawma turja'una fihi ila Allah kíkàlùkù wọ́n máa palẹ̀ mọ́jọ́ tí ó pàdé Ọlọ́run ìjọ kan náà ni ó ìjọ yẹn máa dé kí ló fẹ́ fi gbára rẹ lẹ́yìn ìjọ kìyàmà ó fẹ́ dá wàhálà alẹ́ tó dé pé àwọn àrọ́mọdọ́ ọmọ máa rán ó fẹ́ establish irọ́ ní ẹ̀ṣẹ̀ ẹbọ tó dé pé ìwọ lọ́ọ́ máa ru wàhálà rẹ nù sáré intabi ẹ̀dí ká fura o ẹ̀dí ká túbà lọ́dọ̀ Ọlọ́run ọba mo bẹ̀ Ọlọ́run ọba nínú àánú rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́run ọba aláàkọ́mọ́sà sàlékún ìmọ̀nà wa gbogbo àwọn tí wọ́n ti wà nínú Shi'ah Ọlọ́run ọba mú wọn kó ń bẹ́ o gbogbo àwọn tí wọ́n fẹ́ wọ bẹ̀ ọlọ́mọdé orí bẹ́ wọ gbogbo àwọn tó fẹ́ spread ìròrí ẹ̀ ọlọ́mọdé ọ̀rọ̀ fún wọn láti ṣe gbogbo àwọn tọrọ ti wáyé abẹ́lẹ̀ nínú àánú rẹ̀ ọlọ́mọdé àṣìnà lẹ́yìn ìmọ̀nà o Allahumma na'udhu bika min ad-dalalati ba'da al-huda Allahumma na'udhu bika min al-inhirafi ba'da al-istiqamah Allahumma na'udhu bika min az-zaygi ba'da al-huda ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. Àwọn sàhábà ìṣẹ̀ni àrífín. Àwọn sàhábà ìṣẹ̀ni àrífín. Àwọn àrólé ànábì ìṣẹ̀ni àbùkù. Àwọn sàhábà ìṣẹ̀ni àrífín. Kí ló wá dé tẹ́ ń bú àwọn sàhábà? Àwọn sàhábà ìṣẹ̀ni àrífín. Ẹ̀sìn tó ṣíwájú ìyẹn ti bọ́ rí. Àwọn sàhábà ìṣẹ̀ni àrífín.
kí ló wá dé ṣẹjà ní abákan àwọn sàhábé ìṣẹ́ ní àrífín. ẹ̀yin olùmọ̀ súnà ẹ má ṣe jà kan àwọn sàhábé ìṣẹ́ ní àrífín. ẹ má ṣe dákẹ́ lórí abẹ̀sìnjẹ́ o àwọn sàhábé ìṣẹ́ ní àrífín. abẹ̀sìnjẹ́ tó lóhùn gbẹ̀sìn ga àwọn sàhábé ìṣẹ́ ní àrífín. kò má sáyé fún ìròrí Shi'ah àwọn sàhábé ìṣẹ́ ní àrífín.